vaya a inserirlo. Káàbọ̀, tá bá ti wọlé ẹ̀jọ̀ bá mi máa pín. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Àdìkẹ́ funfun làgbà àdìkẹ́. Àwa làgbà. Àfẹ́ni tí a bá ti tú fún. Àfẹ́ni tí a bá ti tú fún. Àfẹ́ni tí a bá gbà láàyè. Àfẹ́ni tí a bá ti tú fún. Èlé ṣiṣẹ́ yẹ. Èlé ṣiṣẹ́ yẹ. Labalábá para rẹ̀ wẹ́yẹ. Èlé ṣiṣẹ́ yẹ. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ẹ bá mi máa pín o bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa. Àwa la fi ṣàgbàlagbà. Bẹ́ẹ̀ni kan ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú. Àwa ni bàbá. Àwa ni bàbá. Ìrìnnú lọ́ba ẹranko. Ògòǹgò lọ́ba ẹyẹ. Ìrókò bàbá igi. Ọlọ́mọ ṣíkàtà bàbá àgbàdo. Bàbá mi Prince ẹ káàbọ̀. Love you bàbá mi. Òrí ajá. Ó ní ẹran gbogbo kó dùbú ẹkùn. Òrí ajá. Kìnní kan ò ní ṣe. Kìnní kan ò ní ṣe. Kúlùkù gbàdẹ̀ lórí asán. Kìnní kan ò ní ṣe. Yóò polówó ẹ̀jẹ̀ bí. Ébà. Yóò polówó ẹ̀jẹ̀ bí. Ìlú ń béwúrẹ́, ó ń fẹsẹ̀ halẹ̀. Yóò polówó ẹ̀jẹ̀ bí. Kòkùté ò ní rájùjù. Ẹ káàbọ̀ bàbá mi Ọlákúnlé Liman. Ara ẹ̀ ló ń mì. Kòkùté ò ní rájùjù. Yorùbá Nation ẹ káàbọ̀. Ìlà ìka mọ́là ẹ̀ o. Ìlà ìka mọ́là ẹ̀ o. Ìlà ìka mọ́là ẹ̀ o. Bọ́wọ́ mi bá lè tẹ̀yìn o kẹ́ràn. Ìlà ìka mọ́là. Bàbá mi Rúbẹ̀n ẹ káàbọ̀. Níbo ànígbà kò lè gbé mi lọ. A máa fi ṣàwàdà ni ní. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀ bàbá mi David. Olúwa pọ́n mi lé bàbá mi Rúbẹ̀n ẹ káàbọ̀. Olúwa rótì mí. Ẹ káàbọ̀ tẹ́ bá ti ń darapọ̀ ẹ má gbàgbé àti máa pín o. Ẹ jọ̀ọ́. Ayé ṣamálámálá. Mo bojú ayé ò ayé ṣamálámálá. Mo máa bójú ọ̀run òkùnkùn lóṣù bolẹ̀ o. Mo máa bójú ọ̀run òkùnkùn lóṣù bolẹ̀ o. Mo ní ẹ̀ẹ́rẹ́ o. Kí ni dé sí Yorùbá o ọmọ aráyé? Kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o? Àwa má ṣe wù Yorùbá ń bẹ Yorùbá ń ṣera wọn. Nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò. Wọ́n á gbèbí sára re wọ́n á gbáre fẹ́lẹ́ bí. Wọ́n kò lè kó wájà. Wọ́n á tún polóko wá mu. Ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wa délé ọlá. Ọgbọ́n náà ló Ṣó dà bẹ́ẹ̀? wá sí ilé wọn mọ́lẹ̀ o. Àwa tí a ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́. Túpadà wálé ni à ń fọwọ́ ti sẹ́yìn o. Yóò
Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ronú o. Tẹ́ bá ti ń darapọ̀ ẹ má gbàgbé àti máa pín o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Tí wọ́n bá gbá wa sókè wọ́n á tún gbá wa sísàlẹ̀. Ẹ̀yà tí ó ti kéré tẹ́lẹ̀ ni wọ́n gé kúrú. Àwọn tí àìfẹ́ ló sì ti dẹni àtijọ́. Ṣé lóòótọ́ ni? Bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòrìṣà yìí rẹ̀ o. Yóò Yorùbá ronú o. Ẹ káàbọ̀ bàbá mi Adéníyì. Bàbá mi Paul Báńgbóṣé. Ẹ káàbọ̀ balúwayé. Ìbẹ̀rù pé ọ́ o ilẹ̀ dákun gbà wá o ilẹ̀. Olódùmarè máa gbé wa borí, ẹ fọkàn balẹ̀ díẹ̀díẹ̀ náà ni. Ilẹ̀ dákun gbà wá o ilẹ̀ o. Àtẹ ẹ̀ka orúkọ tí a ń pelẹ̀. Ọ̀gbàmùgbàmù ojú Olódùmarè ò máa ṣe. Ilẹ̀ dákun gbà wá o ilẹ̀ o. Àwọn agbórí ilẹ̀ yìí pẹ́ o. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. Pèrègede o àwọn agbórí ilẹ̀ yìí pẹ́ o. Olùdúwà bá wa túnlẹ̀ yìí ṣe o. Owó sọmọ o àwọn agbórí ilẹ̀ yìí pẹ́ o. Ẹ bá mi máa pín o, ẹ má gbàgbé o. Àwọn agbórí ilẹ̀ yìí pẹ́ o. Yorùbá rorí o. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. Pèrègede o àwa agbórí ilẹ̀ yìí pẹ́ o. Bẹ́ẹ̀ ni mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Bímbọ́lá báyìí òun ni atọ́kùn ètò yín. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé láti bá wa máa pín. Ẹ bá wa wí fún alára wípé a ti wà níbí ní digbí. Ẹ sọ fún ajérò wípé èmi ọmọ yín mo ti wà níbí ní digbí. Ẹ bá mi sọ fún ọ̀rọ̀kún léèlá pé kékeré inú ilé yín mo ti wà níbí ní digbí. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé láti bá wa máa pín. Ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ ètò yìí sí àwa kì í kánjú tó olú ọ̀rán torí wípé ìgbà rẹ̀ báyìí kò tó sìn lọ́bẹ̀. Bàbá wa lovely Conlexi Cares ẹ káàbọ̀. All Nigeria president passes through ìṣẹ̀ṣe but will deny it after they are successful. I think it is high time that we start to use Ogun to take them to oath before we empower them to power. Ìṣẹ̀ṣe làgbà, but our great fathers have been fooled by the British. Ẹ jẹ́ ká ronú. Ẹ káàbọ̀ ẹ ṣeun bàbá mi. That's a very nice write-up. That is why tí mo fi kà jáde. Bàbá ìyá mi Zainab Àkànbí Bákàrè ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín tológun, mo kí yín tẹ̀ṣọ́, mo kí yín ti ọmọ kóòtù òjíire. Mo ní báwo ni ọ̀dẹ̀dẹ̀ yín ṣe rí? Ṣé gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ? Mo jẹ́rìí, mo mọ̀ pé gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ náà ni. Olódùmarè á jẹ́ kí a máa rí ọpẹ́ ẹ̀rí dá láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ bá ká tó wọnú agbami ètò lọ, a máa ń ṣe ìjúbà. Mo júbà Olódùmarè. Olódùmarè ìbà rẹ, ọba tó tẹ́lẹ̀ ká tó tẹ́ ní kábíyèsí rẹ Olódùmarè gbogbo ọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi ti Olódùmarè síwájú irọ́ lásán pátá gbà òun ni wọ́n fẹ́ gbà. Kábíyèsí rẹ Olódùmarè, èmi Abímbọ́lá Òṣàtọ́lá mo fẹ́ wọnú agbami ètò lọ. Mo fẹ́ kó máa tì mí lẹ́yìn, mo fẹ́ kó máa bá mi ṣe kí n má ṣe sọ, kí n má ṣe jẹ, kí n má ṣe mú, kí n má ṣe lẹ̀tẹ̀, kí n má ṣe nǹkan ṣe, kí n má ṣe àtẹ̀ṣọ àgbà mọ́lẹ̀.
mojúbà orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé, mojúbà orí mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ oòjíire, ilẹ̀ gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà òjúbọ̀nà, ìbà adáṣọmámòró, mojúbà yín. Mojúbà gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé, gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo ilẹ̀ kóòtù òjíire pátápátá ìbà ni mo ṣe. Mojúbà gbogbo ọ̀rọ̀ nú afẹ́fẹ́, ọ̀rọ̀ nú omi, ọ̀rọ̀ léfẹ̀, ọ̀rọ̀ nú igi pátápátá, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Nítorí wípé kí ni àdáṣe ní ìwọ̀n mọ́, ìbà ò gbọdọ̀ wọn ọmọ ènìyàn, ó ṣèwọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní ewúrẹ́ tó bá wọlé tí ò kágò òun ló ń dẹran àmúso, àgùntàn tó wọlé tí ò kágò òun ló ń dẹran àmújẹyán. Kí mi má bàa dohun àmúso, kí má bàa dohun àmújẹyán ni mo ṣe ń júbà kí n tó bẹ̀rẹ̀ ohunkóhun, pàápàá jùlọ lórí ètò. Mojúbà ọlọ́kùnrin ilẹ̀ kóòtù òjíire, mojúbà olóbìnrin, mojúbà àgbàlagbà, oyún inú, ọmọdé, àṣẹ ẹ̀dí pátápátá, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Nítorí pé kí ni àdáṣe ní ìhun mọ́, ìgbà ò gbọdọ̀ wọn ọmọ ènìyàn. Mojúbà ìyámọ̀pó, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà. Ìyámọ̀pó èyí tó doríkodò tí ò ṣomi, mojúbà. Mojúbà ìyámọ̀pó tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀, tí ò ṣoje. Gbogbo lákíríboto aláìlójú awẹ́ pátápátá, gbogbo ṣokóṣòbò pátápátá ìbà yín ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Mojúbà ẹ̀yin ìyá mi, ọlọ́mọ, àrẹ̀mọ, apọnmọ, májẹ̀kẹ́sẹ̀ ọmọ wọ́nlẹ̀. Mojúbà yín, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Ẹ̀yin ìyá mi, ọlọ́jà àrẹ̀mọ, ọlọ́jọ́ ọ̀já, olójú àrẹ̀mọ, ẹlẹ́yìn àrẹ̀mọ, lọ́wọ́ àrẹ̀mọ, lọ́mú àrẹ̀mọ, gbogbo ara kìkì àrẹ̀mọ nìyá, ìbà yín ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Nítorí wípé kí ni àdáṣe ní ìhun mọ́, ìbà ò gbọdọ̀ wọn ọmọ ènìyàn. Mojúbà yín ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo idẹ, ẹ̀yin ìyá mi ajíbọ́lá ọmọ ẹdun ọ̀rọ̀ gbénu lédì kún yùmùyùmù, ìbà yín ni mo ṣe. ẹ̀yin ìyá mi afíjú ẹyẹ tí ń jẹ ní gbangba oko, kábíyèsí yín ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀já. Mo ní èmi ò ṣàtọ́lá, mo sọ wípé ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta, ẹ̀yin lolókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà tó bá ń wọ ẹyẹ ìyá mi, òun ló lè fò tí ò ní forí sọgi láéláé, torí wípé èèwọ̀ ni. Ìbà yín ni mo ṣe o, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Ẹ má gbàgbé o ẹ̀yin ìyá mi, ẹ̀yin lẹ ní wípé asín ni mí. Mo ní kí ló dé tẹ́ fi fẹ́ san mí di asín, ẹ ní kí n má bàa dẹran làjẹ lọ́wọ́ ṣókóṣó ni. Ẹ̀yin náà lẹ tún jẹ́ kó yé mi wípé ìgbà mìíràn màá tún máa di ọ̀gá. Mo ní kí ló tún dé tí ń tún máa di ọ̀gá, ẹ ní kí n má bàa dẹran àásè lọ́bẹ̀. Ẹ ní nítorí wípé tó bá ti ń má kéré tí ò bá ti jọ kọ̀ǹkọ̀, wọ́n máa ń jù ú lẹ́yìn. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bí ẹ ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní wákàtí àti ọ̀wọ̀ yìí, tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá tún ṣe ètò yìí tán, mo tún júbà yín, ẹ jẹ́ kójú mi sọ o, ẹ jẹ́ kójú mi ṣe. Ìbà yín ni mo ṣe, kí n má bàa ṣe kí ni, kí n má bàa ṣe nǹkan ṣe ni. Ẹ̀yin olólùfẹ́ mi, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Bó o ní gbogbo ẹ̀, bàbá wa Adémọ́lá Ayọ̀adé, ẹ ṣeun bàbá mi ìmọ́lẹ̀ Ifá, àṣẹ o, àṣẹ Èdùmàrè, àṣẹ. Mo kí gbogbo ẹ̀yin babaláwo tẹ́ wà lórí ìkànnì àti ìtẹ́ ò tún máa wò mí nígbà tí n bá ṣe tán. Mo ṣe ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyè, ẹ̀là ìbọ ṣíṣẹ fún gbogbo yín. Mo kí gbogbo ẹ̀yin ìyá olórìṣà, mo ṣe èèpà òrìṣà, ẹ jẹ́ kó máa jú mi ṣe, ẹ jẹ́ kó máa jú mi sọ láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun, mo dúpẹ́ o fún àtìlẹ́yìn gbogbo yín. Gbogbo ìwúre tẹ́ ń ṣe fún mi náà pátápátá ni mò ń rí èsì ẹ̀, mo sì ń rí ọwọ́ yín lára mi sí dáadáa. Ẹ ṣeun, mo dúpẹ́. Ojú ire ni kẹ́ máa fi wò mí o, nítorí wípé ojú ire náà ni a fi ń wò wó. Lálẹ́ yìí mo ro gbogbo ohun tó ń ṣẹlẹ̀, mo rò ó nígbà tí èmi àti àwọn ìyá mi àti bàbá mi àti àwọn tán dúró tì mí tájọ ń sọ̀rọ̀. Ó ti pẹ́ tí mo ti ń rò ó, mo tún wá tún rò lénìí. Mo ní ìbá dáa ká tètè sọ fún ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa tí ẹ wà láyé, tí ẹ wà láàyè. Grandpa Ọ̀rànmíyàn Grandpa Ọ̀rànmíyàn ẹ káàbọ̀ bàbá mi, ẹ ṣeun. Ọ̀rànmíyàn ti bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ ní ìsìn. Ó jẹ́ a máa rántí pé Grandpa Lísàbí,
Lísàbí náà tún ti dé Lísàbí agbòǹgbò àkàlà. Ẹ ṣeun, ẹ káàbọ̀ bàbá mi. Babaláwo Ifámoríyọ̀, ẹ káàbọ̀. Ó gbọ́ àtọ́yìn o grandpa. Mo rò gbogbo ẹ̀, mo rò ó gbogbo bó ṣe ń lọ yìí. Mo wá ní wípé gẹ́gẹ́ bí ọmọ yín tí a jẹ́, mo mọ̀ wípé gbogbo ètò tá à ń ṣe pátápátá ẹ̀yin bàbá wa àti ìyá wa ẹ ń rí. Bàbá wa Ifáṣeun, abẹ́rẹ́ Ifá, ẹ káàbọ̀. Ẹ má bínú tí mi bá máa pe orúkọ ẹlòmíì, ṣùgbọ́n torí pé tí n bá ń porúkọ àwọn kan máa rò pé àwọn tó mọ̀ àwọn tí ẹ̀ ló ń pè kò pa wá kinní kan, kò pa wá kinní kan. Bàbá wa Àkànjí, ẹ káàbọ̀. So ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ má jẹ́ kí n máa pe orúkọ oníkálukú kí n lọ straight torí pé àwọn bàbá wa àtàwọn ìyá wa ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ bá wọn sọ ó ṣe kókó. Mo kí ẹ̀yin bàbá wa àti ìyá wa, pàápàá jùlọ ẹ̀yin bàbá wa àti ìyá wa tí Olódùmarè ní kẹ́ máa ṣàkóso ilẹ̀ wa ní ilẹ̀ Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ tí ẹ jẹ́ olóyè àbí Afobaje. Gbogbo yín pátápátá ni mo kí. Mo ṣe yín pẹ̀lẹ́, mo ṣe yín pẹ̀lẹ́, mo kí yín pé ẹ kú àgbà, ẹ kú wájú. Ṣé mo pa àwa ọmọ yín náà a ṣe ń padà wá sílé ni àti ọ̀rọ̀ tí ìdáṣáká lẹ́nu wa lọ títí, ṣùgbọ́n wọ́n ní bó pẹ́ bóyá akólòlò àpè bàbá. Ìyẹn ni mo fi máa ń gbádùn òwe ẹ̀yin bàbá wa tó ṣe bí òwe tẹ́ máa ń sọ wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n ni òun ni wọ́n fi dálẹ̀ Ifẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé lọ́dọ̀ ẹ̀yin bàbá wa ó sì rí bẹ́ẹ̀ dé ní eléyìí. Ó kàn jẹ́ wípé àwọn nǹkan kọ̀ọ̀kan òun ló ti fẹ́ máa ṣe kíni, ló ti fẹ́ máa dá yín lọ́wọ́ kọ́, àbí ṣe bí ìgbà tó jẹ́ wípé ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa agbára yín ó dínkù, àbí kó ti ẹ̀ rí lójú àwa ọmọ yín bí ìgbà tó jẹ́ wípé ẹ ò lágbára rárá. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin náà mọ̀ wípé bẹ́yìn náà ṣe máa ń sọ wípé àwa ọmọdé náà ni a máa padà wá fún ẹ̀yin bàbá wa náà ní àmọ̀ràn torí wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n bá ṣe sọ. Bàbá mi Adéòtí, ẹ káàbọ̀. Òun ni mo fi wá rò ó pé kí n wá bá yín sọ ọ̀rọ̀ ní àṣálẹ́ yìí. Ẹ má wò ó wípé èmi ọmọ kékeré tí wọ́n bí lánàá tó jẹ́ wípé wọn ò tí ì wẹ̀wẹ̀ àkọ́kọ́ fún mi, òun ló jẹ́ òun ni mò ń sọ̀rọ̀ yìí, àbí ẹnu mi ló gbọ́rọ̀, àbí ẹnu mi tó ọ̀rọ̀. Rárá o, èmi kọ́ ọ. Ṣé ẹ rí àwọn irúnmọlẹ̀, àwọn tó tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dó, àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ dó, àwọn tí wọ́n ti jẹ́ lọ́balọ́ba tí wọ́n ti ṣayére ní ìlú méjèèjì yìí, àwọn ni mo fẹ́ kẹ́ ẹ rí wípé àwọn ni wọ́n ń bá yín sọ̀rọ̀. Èmi kàn ń la ẹnu ni, ṣùgbọ́n àwọn ni wọ́n sọ̀rọ̀ jáde láti bẹ̀. Mo sì fẹ́ kẹ́ ẹ tẹ́tí inú yín gbẹ̀lẹ̀jẹ́ kẹ́ ẹ fi gbóhùn lẹ́nu mi, nítorí wípé ètú inú báyìí òun lè jọ lò. Ẹ̀yin bàbá wa Ògúndé kọrin, wọ́n kọ́ mọ́ orin, wọ́n ní àwọn tí a lè fi ẹjọ́ sùn wọ́n ti di ẹni àtijọ́. Ṣé gbọ́ ọ̀rọ̀ yẹn? Àwọn tí a lè fi ẹjọ́ sùn wọ́n ti di ẹni àtijọ́. Ṣé wá rí àwọn tí wọ́n di ẹni àtijọ́ tí àwa ń rò wípé àwọn nìkan ni wọn ò bá gbọ́ igbe wa tó bá jẹ́ pé nígbà ayé wọn ni. Àwọn yẹn náà ni irú àwa yìí ń bẹ láti kó sí inú yín láti lè jẹ́ kẹ́ ẹ ṣayére, láti lè jẹ́ kẹ́ ẹ ṣe kíni. Igbó tó ti dí tẹ́yìn tó jẹ́ wípé ẹ̀yin náà lẹ mọ̀nà bó ṣe dí yìí, kí ẹ tó lè ṣe kíni, kí ẹ tó lè máa lọ kúrò ní orí ilẹ̀ èpẹ̀ wa yìí, kẹ́ ẹ tètè bá wa ṣe kíni, kẹ́ ẹ bá wa ṣán igbó ọ̀hún náà kó lójú ká lè rọ́nà lọ, ká lè rọ́nà gbà, ká lè máa sọ nípa tiyín wípé ẹ ṣe ìtẹ́ ẹ lè ṣe fún wa. Torí ẹ má gbàgbé wípé bọ́mọdé ò bá bátàn a sì bá àrọ́bá tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin bàbá wa. Má sọ̀rọ̀ lówe ẹ̀yin bàbá wa, ẹ foríjì mí àti ẹ̀yin ìyá wa, nítorí wípé kí ni lówe báyìí òun là ń lùlù àgídìgbò. Ẹ̀yin náà lẹ máa ń sọ wípé ọlọ́gbọ́n ló ń jọ, ọ̀mọ̀ràn nìkan ló sì ń mọ̀ràn. Ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa, ẹ̀yin ò rí wípé ó ti ń fẹ́ máa yíwọ́ ni? Kì í ṣe pé ó ti ń fẹ́ máa yíwọ́, ó ti yíwọ́ pátápátá.
ọmọ ẹlẹ́ran ti ń jẹ gungun, ọmọ aláṣọ ó ti ń wọ àkísà, ọmọ onílé báyìí ó ti ń sun títì, tó ti ń sun abẹ́ bíríìjì, ó ti ń sunú gọ́tà, ó ti ń kú sẹ́yìn odi. Wọn kàn sùn síbẹ̀ lásán, wọ́n ti ń kú síbẹ̀ tí wọ́n ti ń jẹrà síbẹ̀. Ẹ ṣeun, àṣẹ ìyá wa Òṣókùnbí. Bàbá wa Àyìndé ẹ káàbọ̀, ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́. Ẹ rí wípé ayé ti padà, ó ti dòdì àdá. Òdì àdá ti padà, ó ti di ọ̀bẹ. Màámi Ọmọlára mi sunshine, ẹ káàbọ̀ màámi, love you màámi. Ẹ rí wípé gbogbo nǹkan ó ti wá di iṣu atayanyan, ó ti bàjẹ́ lójú àwa ọmọ yín. Àwa gan ti ń rí yín bí aláìlágbára. Kì í ṣe pé a ti ń rí yín bí aláìlágbára. Àwa náà mọ̀ kò nílò ìgbà tẹ́ bá tó bọ́ síta wá sọ fún wa pé ẹ ò ní agbára. Àwa náà ti mọ̀ wípé mẹ́wàá ti ṣẹlẹ̀, ogun ti ṣẹlẹ̀. A ti mọ̀ wípé nǹkan kan ti bàjẹ́ kọjá báwa gan ṣe ń lérò lọ. Inú inú ìlà ìlò òun làwa ọmọ yín wà. Ṣé wá rí láàárín ọdún mẹ́ta tó ń lọ bí ọdún mẹ́rin tí ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ yín ti wọnú ìjàngbara yìí. Ìgbésẹ̀ tí àwa ti gbé gan, ẹ foríjì mí, ojú yín náà ló ń ṣe tá a ṣe ń gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ yìí. Ìta àtúnṣe níṣojú yín ó wà ń bẹ̀ o. Ó wà ń bẹ̀ ìta àṣe níṣojú yín. A lè fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ fún ẹ̀yin bàbá wa torí wípé a ti dé ojú ẹ̀. Ó ti di wípé ká mú ojú ajé báyìí, ká mú kọ onísọ̀, ká mú kọ onísọ̀. A fẹ́ mú ojú ajé, a dẹ̀ ti ń mú kọ onísọ̀ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n gbà tá a ti ń mú kọ onísọ̀, ó dà ní pé ẹ̀yin bàbá wa, òwe tẹ́ máa ń pa tó ṣe bí òwe, torí tí bá sọ pé tó ṣe bí òwe, tó ṣe bí òwe, mo lè sọ tó ṣe bí òwe more than 100 times. Ẹ jẹ́ kí n máa pa òwe yẹn lọ freely torí bó ṣe ń ká mi lára mo fẹ́ dàálẹ̀. Ẹ̀yin náà lẹ máa ń sọ nínú àwọn òwe yín lóníranran wípé àsìkò ti tó báyìí tá a máa mójú ajé kò ní sọ. Àsìkò tí àwa ọmọ yín tá a máa ń sọ, ẹ̀yin náà lẹ máa ń sọ wípé àìfẹ̀lẹ̀ kébòsí òun la ìfẹ̀lẹ̀ rẹ ní bánijo. Ṣé bọ́ ṣe ń sọ yẹn ni? Ṣé bọ́ ṣe ń ṣépè fún wọn ni? Ṣé bọ́ ṣe ń ṣe kinní kan ni? Ṣé bọ́ ṣe ń ṣe lọ́ ṣe ń ṣe yẹn ni? Ẹ̀yin bàbá wa, bá ṣe ń ṣe kò nítumọ̀. Torí pé bí oníkálukú ṣe lè ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ wò ó, ebi ló máa ń pa ní bákan náà, ọ̀rọ̀ ò kì í dùn wá bákan náà. Ọ̀rọ̀ lè dùn ẹlòmíì kó fọwọ́ lẹ́rán, kó máa wò, kó má sọ̀rọ̀. Ṣùgbọ́n ohun tó máa padà ṣe nínú ẹ̀, ó máa bad ju ẹni tó bọ́ síta, tó ṣépè, tó lálí, tó sọ gbogbo ẹ̀, ọ̀rọ̀ kò bá kùn gbé, tó sọ tó kúnlẹ̀. Ẹni tí ò sọ̀rọ̀, ẹ̀yin bàbá wa náà lè sọ wípé Olódùmarè nìkan ló mọ tẹni tó ń ṣe. Ó yẹ kí inú yín máa dùn wípé irú àwa yìí ń sọ̀rọ̀ ni. Àwọn kan tún wà tí wọn ò sọ tí wọn jáde, tó dẹ̀ jẹ́ wípé ohun tí wọ́n ń rò sínú sí yín kò fararọ. Ẹ̀yin náà fún àpẹẹrẹ, ẹ wo ìgbà tí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n wà láyé. Ṣé rí pé ní kálukú pa lọ́lọ́, wọn sọ̀rọ̀, wọn sọ nǹkan kan. Tírú àwa yìí bá sọ̀rọ̀ ńgbà náà, wọn èpè ló ń gbé wa ṣẹ́. Ẹni tó tó bàbá ẹ lọ́jọ́ orí, ẹni tó bí bàbá ńlá kú bàbá ẹ, ẹni tó ṣe kinní kan, èpè burúkú ló ń gbé wa ṣẹ́. Kò sí padà ràn wá, kò lè ràn wá torí pé kì í ṣèmi ni mo sọ. Ṣèbémi náà rè 20 ọdún lénìí, 30 ọdún lénìí, 50 ọdún lénìí, gbọ́in òkè gbọ́in ni. Mo sọ níjọ́ kìíní òun àná wípé àwa la máa padà jàkàrà gbogbo wọn. Ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀, a sì máa jẹ èyí tó pọ̀ jù nínú èyí tó wà nílẹ̀ yìí. Ṣùgbọ́n
oòrùn tó ń bẹ lókè kínkínní tó dàbí ìgbà tó jẹ́ pé ó ti fẹ́ rebi àti wọ̀ yìí ó sì táṣọ ọgbẹ́. Ẹ̀yin bàbá wa ẹ má sùn lé torí tẹ́ ẹ bá sùn lásìkò yìí ó léwu torí ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ òun lò ojú ẹ̀ la wà yìí. Ẹ̀yin náà ti mọ̀ wípé alágbẹ̀dẹ tó ń lurin lójú kan ó ní ohun tó fẹ́ fàyọ kúrò bẹ́ẹ̀ ni òun la ṣe ń tún sọ tá à ń tún sọ. Wọ́n sì sọ wípé gbọmọgbọmọ báyìí òun ni oníkálukú ń rọ́fà adití tó o bá fẹ́ ràn kó gbọ́ dáadáa nítorí kádìtí sì lè gbọ́rọ̀ la ṣe ń sọ létí ọmọ ẹ̀. Mo ti sọ wípé mi ní máa sọ pé tó ṣe bí òwe mọ́ ó yẹ kó ti máa yé yín. Ká tó sọ̀rọ̀ síwájú ká tó sọ̀rọ̀ sẹ́yìn kí á lẹ ti máa mú òwe awúrúju kan síbẹ̀. Ẹ sọ pé wọ̀nyí lè bú àgbà ẹ jọ̀ọ́ jàre àti béèrè lọ́wọ́ yín àmàrísì kí lè bú ọmọdé. Àìmá lè to ọjọ́ ọ̀la ọmọdé kì í ṣe èébú nìkan fọmọdé pípa ọmọdé run ni bíba yí ọmọdé jẹ́ sísọ ọmọdé di aláìlágbára níjọ́ iwájú sísọ ọmọdé di ẹrú fún àwọn ìran míì. Òun lẹ ṣe lọ wá àwọn òwe tí ò bára mu táwọn baba ńlá kú bàbá wa gan ò lò fún yín wípé kò sí ohun tágbà tó fi àgbàlagbà ṣe ju pé kó fi rẹ́ ọmọdé jẹ lọ. Ẹ wá rẹwà jẹ tán ẹ rẹwà jẹ mọ́ ṣe lẹ rẹwà tà tẹ rẹwà pa tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń lọ nílé ayé yìí tí wọ́n dàbí ẹni tí ò sí living dead. Now gbogbo bẹ̀yẹn kọ́ ni mo fẹ́ lọ lénìí mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀yin Afọbajẹ ti ìlú Ògbómọ̀ṣọ́ àti ti ìlú Ọ̀yọ́. Àwa ọmọ yín kò nílò kẹ́ ẹ bọ́ sí gbàgede láti sọ fún wa lórí ayélujára àbí lórí móhùnmáwòrán wípé adìyẹ ń làágùn kódà ìyẹ́ ara ẹ̀ ń tú débi wípé ìyẹ́ ara ẹ̀ tó ń tú gan ló padà jẹ́ kí irú àwa yìí mọ̀ pé adìyẹ ń làágùn. Kí ni ìyẹ́ ara ẹ̀ tó ń tú bí kò ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí àwọn ẹlẹ́sìn àjòjì torí tí n bá sọ̀rọ̀ wọ́n á tún ní mo sọ̀rọ̀ tí wọ́n bọ́ sí gbàgede tí wọ́n wá ń sọ̀rọ̀ wípé ṣé fáò tí ì sọ̀rọ̀ ni ṣé fáò tí ì mọ́ba ni ṣé fáò tí ì mújòyè ni ṣé fá kinní kan ifá rìnrìn àjò ni ifá ò rìnrìn àjò. A mọ̀ wípé ogun tó ju ogun lọ ni wọ́n ń bá yín jà. A mọ̀ pé wọ́n ń bá yín pò ó. A mọ̀ wípé ogun burúkú ń lọ lábẹ́lẹ̀. Àwa mọ̀ pé kò easy fún ẹ̀yin bàbá wa lásìkò yìí láti ìjọ́ tí Aláàfin tìlú Ọ̀yọ́ tó ti kú láti ìjọ́ tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó ti kú àti mọ̀ wípé ara ò rokùn ara ò radìyẹ. Ayọ̀ tó bá ti ṣe tán ọmọ yìí ókè mo ti gbọ́ wọ́n máa ní kí n lọ gbé ni. A ti mọ̀ wípé ara ò rokùn ara ò ro adìyẹ ní ìlú Ọ̀yọ́ fún ẹ̀yin bàbá wa àti ìyá wa tí ẹ jẹ́ Afọbajẹ ní ìlú Ọ̀yọ́ àti ní ìlú Ògbómọ̀ṣọ́. A fẹ́ jẹ́ kí ẹ rí i wípé àwa ọmọ yín pàápàá jùlọ èmi àti àwọn tí wọ́n yí mi ká a mọ̀ wípé ogun gidi ogun tẹ́ ẹ̀ lè sọ ogun abẹ́lẹ̀ tó burú jáì òun ni wọ́n bá yín jà lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n mo fẹ́ wá sí yín ní gbẹ́rẹ́ ìpàkọ́. Kí ni gbẹ́rẹ́ ìpàkọ́ òun náà ni wípé kò sí nǹkan méjì tẹ́ ẹ lè fi bá wọn tẹ́ ẹ lè fi borí gbogbo kinní bí kò ṣe wípé kẹ́ di òpó àwọn irúnmọlẹ̀ ṣinṣinṣin. Èyí tó bá ti gbàbọ̀dè nínú yín tí ẹ ti mọ̀ wípé ó ti gbàbọ̀dè ẹ fílẹ̀ sí tiẹ̀. Ṣẹrẹ́ yìí tó wá kù
tí ẹ ò gbàbọ̀dè ní kínníkínní ní ó kan àyà yín tẹ́ mọ̀ wípé ẹ ò gbàbọ̀dè ẹ̀yin lẹ níṣẹ́ ṣe o. Nítorí kíni? Nítorí tiyín kọ́, nítorí ìtàrọmọdọ́mọ yín nìyẹn. Nítorí nígbà tí wọ́n bá ti ibi Ọ̀yọ́ mú wa, tí wọ́n ti ibi Ògbómọ̀ṣọ́ mú wa, bí wọ́n ṣe ti ibi Ìlọrin wọlé sáwọn aráàlú Ìlọrin, kí ló tún kù mọ́? Ṣebí ìdílé yín ni ìdílé Afobaje. Kí lẹ fẹ́ sọ fún àwọn àrọmọdọ́mọ yín tó jẹ́ kó jẹ́ pé àwọn ni wọ́n máa wà nípò nígbà tí ẹ̀yin bá gbéṣẹ̀? Ẹ fẹ́ káwọn àrọmọdọ́mọ yín kí wọ́n padà wá ṣẹrú Fúlàní, bó tilẹ̀ jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ yìí gan abẹ́ ẹ̀ náà lẹ wà. Fúlàní ò lè sọ̀rọ̀ kẹ́yìn ogun. A ní kẹ́ ṣe àwọn nǹkan yìí kó hàn síta. Tẹ́ ẹ bá rí wípé ní gbogbo ìlú Ọ̀yọ́, Olódùmarè. Tẹ́ ẹ bá rí wípé ní gbogbo ìlú Ọ̀yọ́, Ayọ̀ tó bá ti wọlé bá mi fún bisikíìtì àti omi, ó máa dákẹ́. Nítorí pé òfìlẹ̀ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n ẹ̀ mọ́. Olódùmarè. Wọ́n ń gbọ́, wọ́n máa rò pé mi ò kí ẹ̀. So wọ́n ti lọ báǹsì. Ẹ má bínú, wọ́n ti lọ bá. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ bọ̀, ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa tí ẹ jẹ́ Afobaje, tẹ́ bá ti ń rí wípé àwọn kan nínú yín wọ́n ti gbàbọ̀dè, wọ́n ti gbowó ẹ̀yìn, wọn ò sí fún àwa ọmọ yín mọ́. Wọn ò sí fún àwọn ọmọ yín mọ́. Cool breeze. Ẹ má bínú, ooru ti mú mi. So wọn ò sí fún àwọn ọmọ yín mọ́. Ẹ̀yin fúnra yín, ẹ mọra yín, ẹ mọnú ara yín, ẹ mọ èyí tó nífẹ̀ẹ́ owó, ẹ mọ èyí tó nífẹ̀ẹ́ ipò, ẹ mọ èyí tí wọ́n lè tètè ṣe kíni, ẹ mọ èyí tó ti gbàbọ̀dè in short. Tí gbogbo ìlú Ọ̀yọ́ ò bá wá tó láti pé báwo ló ṣe ń pè é, ọmọ tó ń sunkún yìí ti wọnú. Tí gbogbo ìlú Ọ̀yọ́ tẹ́ ẹ̀ bá wá ní trust, kí ni ìtumọ̀ trust báyìí? Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́. No, wọ́n ti gbé, wọ́n ti lọ gbé, ẹ̀rí kó ti dákẹ́ torí pé bàbá wọn pọ̀ síta ni, nítorí ẹ̀ ló ṣe ń ké. Now tí ẹ bá trust gbogbo àwọn oníṣẹ̀ṣe tìlú Ọ̀yọ́, ẹ pọ̀ sókè kẹ́ rajà. Àti sọ Yorùbá Nation Now, àti sọ. Bàbá mi Abíọ́dún Owóadé, ẹ ṣeun. Tí ẹ bá ní ìgbàgbọ́ nínú àwọn bàbá wa àti àwọn ìyá wa tí wọ́n jẹ́ babaláwo, tí wọ́n jẹ́ olórìṣà, tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ní ìlú Ọ̀yọ́, tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé èèyàn rẹ ni yín nínú àwọn Afobaje tìlú Ọ̀yọ́, àbí nínú àwọn èèkàn, kì í ṣe Afobaje nìkan tó wà nílùú Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́, ẹ pọ̀ sókè rajà. Ẹ lọ sí ẹ̀yìn odi ìlú. Wọ́n ní bọ́mọdé ò bá bátàn á bá àrọ́bá, àrọ́bá sì rèé òní bàbá ìtàn. Àwa náà ti wò nínú eré àgbéléwò dáadáa, tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ nínú ìlú, wọ́n á ṣe kí ni? Ìfọkàntán. Ẹ ṣeun bàbá wa Ọlárewájú. Ẹ lọ sí ìlú bòmíì, kẹ́ ẹ lọ gbé láti bẹ̀, kẹ́ ẹ lọ wá ojútùú sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí. Ẹ ṣeun bàbá wa Ifá. Ẹ lọ wá ojútùú sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Mo fẹ́ ṣe àpẹẹrẹ méjì kan fún yín. Ẹ rí wípé ètò ìṣèjọba wa ó ti bàjẹ́ tipẹ́tipẹ́. A mọ̀ pé kì í ṣe látòrí yín, a blame yín fún yẹn. Ṣùgbọ́n nǹkan tá à ń blame yín fún, nǹkan tá à ń bá yín wí, tó bá yín wí but àtún tó bá yín wí torí ọmọ yín náà la jẹ́. Nǹkan tá à ń bá yín wí lé lórí ni wípé ẹ̀yin bàbá wa, a sọ pé ẹ̀yin lẹ bàjẹ́, ṣùgbọ́n
nígbà tẹ́ rí pé ó ti bàjẹ́ kí ni effort yín láti tún ṣe? Ẹ rí wípé ó ń bàjẹ́ lọ ẹ sọ̀rọ̀, ó ń bàjẹ́ lọ ẹ sọ̀rọ̀, ó ń rà lọ ẹ sọ̀rọ̀, títí ẹni tó ń ṣèbàjẹ́ yẹn ó ti wá mọ́ lára, ó ti wà nú ẹ̀jẹ̀ àti omi àti mùdùmùdù pẹ̀lú iṣan ara ẹ̀, ó ti wá dàgbà, apá yín ò wá kà mọ́. Ṣèbọ́n ní queen ló wá ba gbogbo ẹ̀jẹ̀, queen ló ti kú yìí o. Àtìgbà tí queen ti wá kú, kí la rí tẹ́ ṣe? Ó yẹ kẹ́ ẹ sáré, kẹ́ ẹ lè mú iyì àti ẹ̀yẹ tó jẹ́ tiwa kẹ́ ẹ lè dá padà sínú ìṣẹ̀ṣe wa. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa tìlú Ọ̀yọ́ àti ti Ògbómọ̀ṣọ́. Nígbà tí wọ́n fẹ́ gba ìṣẹ̀ṣe kan fẹ́ padà látòrí tiyín, àwọn olóṣùkà ń bá yín dupò. Tí ò bá kí ń ṣe wípé àwọn olóṣùkà ń bá yín du ipò, kò ní yẹ fún àwọn olóṣùkà máa bọ́ síta lórí ayélujára lórí gbàgede láti máa sọ pé ẹni ibú ni yín. Ṣé fá ò tí ì sọ̀rọ̀? Nítorí wípé wọ́n fẹ́ kí ifá yẹn kó fọ oore sọ́dọ̀ tàwọn, kó jẹ́ olóṣùkà làwọn máa gbé síbẹ̀ kí wọ́n lè tibẹ̀ mú wa, kómi lè tẹ̀yìn wọ̀gbí lẹ́nu. Mo sì dúpẹ́ nítorí mo wo fọ́nrán tí ìkànnú ẹ̀yin bàbá wa ṣe tẹ́ ẹ fi sọ̀rọ̀ wípé ifá ló yan ọba, ẹ sì lè ṣe nǹkan kan lẹ́yìn ifá. Gbogbo àwọn tó ń kígbe yẹn wọ́n kàn kígbe lásán ni. Ṣùgbọ́n bó ṣe ń kígbe yẹn kì í ṣe gbe lásán. Àìbọ́síta ti yín, àwa mọ̀ wípé ogun gidi ló ń bá yín jà. Wọ́n ń bá yín jà ogun yẹn lójú méjèèjì pé kó lè bọ́ sí wọn lọ́wọ́. A sì wá mọ̀ bóyá wọ́n ti ṣe àṣeyọrí débi wípé bóyá wọ́n ti pa mí inú yín àbí wọ́n ti lọ gbé mí inú yín, wọ́n ti kidnap ọmọ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àmọ́ nǹkan tí wọ́n ń bá yín ṣe, àwa kàn yín imagine nǹkan tójú yín ń rí ni. A kàn ń fọpọlọ gbé ni pé àwọn bàbá yìí táwọn pípù yìí sọ̀rọ̀ bọ́ síta tí wọ́n ń fà yín lọ́tún lósìn pé àṣọba ò tí ṣe fá ò tí ì sọ̀rọ̀ láti jọjọ́ ẹ̀. A jẹ́ wípé ogun yẹn le. Àwa ọmọ yín náà ń forí rò bẹ́ẹ̀, ṣùgbọ́n àti ìmọ̀ torí pé ẹ sọ síta. Kì í sì ṣe gbogbo nǹkan náà ni ẹ sọ fún wa. Nítorí ẹ̀yin bàbá wa náà lẹ máa ń sọ pé gbàmígbàmí ò yá gbà. Ẹranko burúkú lé ní bọ̀ wá òyọdẹ. And at the same time, ẹ má gbàgbé wípé àwa ọmọ yín a kéré lóòótọ́ lójú ṣùgbọ́n a dàgbà síkùn. Nǹkan tá a fi dàgbà síkùn kì í ṣe tòògùn, kì í ṣe ti nǹkan kan bí kò ṣe wípé nítorí pé àwa náà ni baba ńlá kú tó ń lọ tó ń padà bọ̀. Òun ló fà tó fi jẹ́ pé a fi padà a dàgbà síkùn. Akéré ọmọ ọwọ́ la jẹ́ sí yín, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a tún jẹ́ baba ńlá kú yín. Kì í ṣe tèébú. Ẹ̀yin náà mọ̀ pé nínú ìṣẹ̀ṣe wa ẹni ń lọ ló bọ̀. Àwa tá à ń kú náà là ń padà bọ̀. Báṣẹ̀ tí wọ́n á ń pa bàbọ̀ tá à ń rí gbogbo ẹ̀bọ ṣe ń rí yìí kò tẹ́ wa lọ́rùn. Làṣẹ ń sọ, àwọn kan ń fohùn rẹ̀ lẹ́ ń sọ, àwa kan ń fi tèpètèpè sọ. Toro ń ta wa lára. A mọ̀ wípé ojú yín ń rí màbo. Wọ́n ń bá yín fa oríṣiríṣi nǹkan lábẹ́lẹ̀. Kẹ́ ẹ lè mọ̀ wípé àwa ọmọ yín wà pẹ̀lú yín ni mo ṣe wá ṣe fọ́nrán yìí. Nítorí tiyín ni mo ṣe ń ṣe fọ́nrán yìí. Nítorí tiyín ni mo ṣe ń sọ ọ̀rọ̀ yìí. Wípé a wà pẹ̀lú yín. A dẹ̀ ń wò ó. Torí a fẹ́ wo ibi tó máa já sí. A sì mọ̀ wípé ẹ kúnjú òṣùwọ̀n láti jẹ́ kó já sí ibi ire. Àwa ò fẹ́ ẹrú ẹ̀sìn àjòjì lórí ipò wa. Àwa ò fẹ́ ẹrúkẹ́rú abilala lẹ́nu lórí ipò ọba wa. A ò fẹ́ kiriyó lórí ipò àwọn baba ńlá wa. Torí pé tí wọ́n bá fẹ́ jẹ ọba,
tí wọ́n bá fẹ́ jẹ oyè kóyè kí wọ́n kọjá lọ sí ibi tí wọ́n ti ṣe ẹ̀sìn tí wọ́n ń ṣe yẹn, ibi tí wọ́n ti gbé wá yẹn, kàn padà lọ síbẹ̀. Nítorí wípé kójú má rí bí gbogbo ara lòkun ẹ̀. Èyí tí wọ́n insult heritage wa, tí wọ́n fi ẹnu àbùkù kan orísun wa, ó ti tó gẹ́. Àwa ò gbà yẹn mọ́. A ò fẹ́ mọ́. A dẹ̀ lè gbẹ́nu dákẹ́ lé lórí. A ò lágbára, a lè fún, a lè kànnà, a ní ipò, a joyè. Ṣùgbọ́n ọjọ́ ọ̀la títí wa àti tààrà ọmọdọ́mọ wa là ń bẹ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kó dáa. Ogun kógun tẹ́ ẹ bá wù kó wù kẹ́ máa jà, àjàyè ní kẹ́ ẹ jà o. Àjàyọrí sí rere fún ìran wa àti ọjọ́ ọ̀la wa ni kó jẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé àwa náà ń ṣe ìwúre fún yín níwọ̀nba tá a lè ṣe. Àwa náà ń gbìyànjú níwọ̀nba ìgbìyànjú tá a lè gbà. Àwa náà ń sáré níwọ̀nba eré tí ẹsẹ̀ wa lè gbé. Àwa náà ò sùn níwọ̀nba ìgbà tí àwa náà bá ní nǹkan ṣe lọ́gànjọ́ òru láti fi ràn yín lọ́wọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Bẹ́ẹ̀ ni àwa náà ń gbìyànjú o. Bẹ́yìn náà ṣe ń gbìyànjú làwa náà ń gbìyànjú. Ẹ má wàá gbàgbé bégún bá ń lé ni ẹ̀jẹ̀ arọjú o. Torí pé bó ṣe ń rárá ayé báyìí òun náà ló ń rárá àwọn. Ẹ jẹ́ kán máa bá yín pò ó. Ṣùgbọ́n wọ́n ní ayé ò kí ń kí aláṣekù kú iṣẹ́, aláṣetì kú iṣẹ́. Gbogbo ohun tí ẹ mọ̀ pátápátá òun ni kí ẹ lò láti fi jẹ́ kó rí wípé bí a ṣe ń ṣe òun náà lẹ ṣe ń ṣe, kó lè bá a máa rí bó ṣe yẹ kó rí ní dáadáa fún ilẹ̀ wa. Nítorí èní kọ́, nítorí ọ̀la ni. Kì í wá ṣe ọ̀la tílẹ̀ máa mọ́ yìí. Nítorí ẹ̀yin bàbá wa tí ẹ wà nídìí ipò yìí, yálà nípò ọba ti Ògbómọ̀ṣọ́ àti tìlú Ọ̀yọ́, ṣé ẹ mọ̀ pé ẹ máa lọ ẹ máa bọ̀ ni? Nígbà tẹ́yìn náà bá ṣe tẹ bá gbèsè tẹ bá máa fi tún ayé wá, kì í ṣorí ipò yẹn lẹ máa wà. Ṣó wá dáa kẹ́ ẹ wá padà wá? Ẹ kú ní mọ̀ pé ẹ̀yin ni mọ́. Kẹ́ ẹ wá padà wá, kẹ́ ẹ wá rí pé Fúlàní ló wà ńbẹ̀. Ẹ̀yin gan ò lè sọ̀rọ̀. Ẹ ti padà di ẹrú lábẹ́ Fúlàní àbí lábẹ́ ẹrú ẹ̀sìn àjòjì kankan. Wọ́n ti padà kó yín pampa mọ́ra. Kí lẹ máa ṣe ńgbà náà? Ẹ wá máa ṣépè fún àwọn tó ṣe kọjá lọ, láì mọ̀ wípé ẹ̀yin gangan lẹ ń ṣépè fúnra yín. Torí ẹ̀yin náà lẹ ṣe kó mẹ́hẹ̀ bẹ́ẹ̀ yẹn lẹ tún padà wá. Ẹ wá jókòó síbẹ̀. Ẹ wá lágbára mọ́. Àbí òkété yín ti gbàgbé ìbòsí nígbà náà. Ẹ wá dégbà alátẹ ẹ káwọ́ lórí, láì mọ̀ wípé ara yín ni só ti ń rùn nígbà náà. Torí pé kí ni? Nítorí ọ̀la la ṣe máa ń sọ wípé kẹ́ ẹ má fi òní bọ̀la jẹ́. Kì í wá ṣọ̀la tílẹ̀ máa mọ́ yìí. Kì í ṣe ọjọ́ alẹ́ lẹ́yìn wà yìí. Nígbà tẹ́ ẹ bá máa kú ẹ máa padà wá. Ṣó dáa kẹ́ ẹ wá ṣẹrú? Ṣó dáa káwọn ọmọ tẹ́ ẹ máa filẹ̀ nínú ìran Afobaje àti nínú ìran àwọn ìdílé yín kó padà wá ṣẹrú nǹkan tí wọn ò mọ̀ nípa ẹ̀? Gbogbo àwọn òrìṣà tẹ́ ẹ lè pè, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè pè wọ́n. Ó lágbára jù, ó lè ṣe kinní kan, ó lè ṣe kinní kan. Ẹ fi ja ogun yẹn lájàyè o. Òrìṣà kan wà, wọn ò gbọdọ̀ pé tí wọ́n bá pè é wọ́n máa sọ kinní kan, àwọn èèyàn kan máa mọ̀. Ó máa ta bára ilé, ó máa ta bára oko. Ẹ jẹ́ ó ta bá yín gangan. Nígbà tí ò bá ta bá yín kí lẹ̀ ń dúró mú? Tí ò bá ta bá yín kí lẹ̀ ń dúró mú? Tẹ́yìn náà bá ti ṣe bí nídìí ipò, nǹkan tá a ṣe máa ń sọ nìyẹn pé ìṣẹ̀ṣe ò bá rádaràda. Tẹ́yìn náà bá ti ṣe bí nídìí ipò, ẹ ti mọ̀ pé àtúbọ̀tán ẹ̀ ń bọ̀. Àtúbọ̀tán ẹ̀ ń bọ̀.
nítorí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa lè dédi òrìṣà ìṣẹ̀ǹbáyé mọ́ torí ẹ mọ̀ wípé ní ọwọ́ mímọ́ mọ́ ní àyà funfun. Ẹ ti gbé ọkàn yín sókè sí asán, ẹ sì ti fẹ́ búra ẹ̀tàn báyìí. Wọn ò bí yín dá láti ṣe bẹ́ẹ̀ mọ́, láti búra ẹ̀tàn. Ẹ ti mọ̀ wípé lè ṣe. Ìbádá kẹ́ bọ́ sí díẹ̀ kẹ́ ṣe ohun tẹ́ ẹ ní ṣe kó lè bá a ṣe kí ni, kó lè bá a túbà, kó lè bá a túṣe ni. Ṣódà kí wọ́n kọ yín mọ́tàn lénìí. Báwo ni àwọn àrọ́mọdọ́mọ Àfọ̀njá ṣe máa feel? Wọ́n sì wà láyé náà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìtàn. Mélòó nínú wọn ló lè fọwọ́ sànyà níbikíbi tó bá lọ wípé èmi dẹ̀ ni àrọ́mọdọ́mọ Àfọ̀njá o. Ojú àti wọ́n torí wọ́n kọ́kọ́ wò wọ́n pé àtorí yín ló ti bàjẹ́. Nígbà tẹ́yìn dẹ̀ ti wá dé báyìí, kí lẹ ti ń ṣe láti tún ṣe? Ẹ rí wípé kẹ́kẹ́ máa ń pa mọ́rú wọn lẹ́nu ni. Ẹ wò ó, ẹ máa rò wípé kò sí ẹnìkan níbìkan tó ń kọ ìtàn gbogbo bí nǹkan ìṣe ń lọ. Ó wà, wọ́n kọ sílẹ̀, wọ́n kọ sílẹ̀, wọ́n kọ sílẹ̀. Ẹ má jẹ́ kó di wípé ojú àti àwọn ọmọ yín wọn ò ní rí bí gbà. Bàbá mi Ọlálẹ́yẹ, mo kí yín. Bàbá mi Olúmídé Àìná, ẹ ṣeun bàbá mi, mo dúpẹ́. Ẹ má jẹ́ kó dì bẹ́ẹ̀. Ẹ wò ó, ẹ ní láti tijú ẹnì kankan. Ẹni tí ò bá ti tijú yín, ẹ ní láti tijú fún. Queen fúnra ara ẹ̀ tó wá ba ètò ìṣèjọba wa jẹ́, ètò ìfinijoyè wa jẹ́. Ṣèbóhun ló kú tí gbogbo yín rí bó ṣe sìn yìí. Ọ̀nà ìṣẹ̀ṣe mà lọ́gbà sìn. Tí ẹ bá tí rí àwọn ọmọ yín tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ jẹ́ kán fi hàn yín. Bàbá mi Abídèmí, ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ tèmi nìkan, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ káwọn ọmọ yín kí wọ́n fi hàn yín bí wọ́n ṣe sin Queen tó dojú ọlá tiwa, tó dojú ẹ̀ bolẹ̀ báyìí tá wá ní kẹ́ ẹ bá wa ṣe òkè ká lè máa yan fanda. Ẹ jẹ́ káwọn ọmọ yín fi hàn yín bí wọ́n ṣe mú àgbò, bí wọ́n ṣe ṣe ètùtù, bí wọ́n ṣe ní kí ọmọ ẹ̀ tó máa joyè lẹ́yìn ẹ̀ kó sùn ti òkú ẹ̀. Ẹ̀yin náà ni wọ́n ń sọ fún pé ojú ti là ju gbogbo yẹn lọ. Níbi ojúlàdé yìí òun lẹ̀ ń ṣe nǹkan báyìí. Níbi ojúlàdé yìí ọmọ Queen tó fẹ́ joyè lẹ́yìn Queen ó sùn ti òkú ẹ̀. Níbi ojúlàdé yìí àbáwọn náà kọ́ ló mú afọ́jú wá bá wa. Àbẹ̀rù pé ọ̀làjú ló mú bá wa. Ìfọ́jú àti akú lórí ká kú lórí báyìí òun ni wọ́n mú bá wa. Òun nìyẹn wọ́n ti ṣe lójú táyé. Ipa wọn ò fi ṣẹṣẹ tí àwọn ò fi tàfàlà. Ìgbà tí wọ́n tún máa mú ọmọ oyè lẹ̀, ẹ rí igbá oyin tí wọ́n gbélé lọ́wọ́, igbá ẹ̀wà. Ẹ rí gbogbo nǹkan. Ìyá mi Ifárẹ̀mí, ẹ káàbọ̀ màámi, love you ma. Fábùnmi. Ẹ rí gbogbo nǹkan tí wọ́n gbélẹ̀, wọ́n ṣe létòlétò báwọn baba ńlá wọn ṣe máa ń ṣe. Ní àsìkò bó ṣe ń ṣe nígbà ìwáṣẹ̀, ní ìgbà ìṣẹ̀ǹbáyé ni wọ́n ti ṣe. Lójú wa, lójú táyé ni o, lójú gbàgede. Ìyẹn gan yẹ kó sọ nǹkan kan fún yín wípé ó yẹ ká padà sí ẹsẹ̀ àárọ̀ wa. Àwọn tí wọ́n wá bá wa lórí jẹ́, tí wọ́n wá bà wá ní mentality jẹ́, tí wọ́n jẹ́ kó yé wa wípé àwa ń pààyàn ṣègbà ni o, àwa ń pààyàn ṣàwo ni o. Àmọ́ èèyàn mélòó tí wọ́n pa nígbà tí Queen kú? Ṣé torí pé wọn ò gbé sójú gbàgede? Ṣé rò pé gbogbo ìṣẹ̀ṣe wọn ló máa gbé sójú gbàgede fún wa? Àwa ò sì rírí kọ́ba kú kẹ́ ẹ pààyàn dí. Lẹ́yìn bọ́ba kú tá máa ń ṣe lẹ́gbà ìwáṣẹ̀ tí gbogbo yẹn dẹ̀ ti dáwọ́ dúró. Ṣùgbọ́n àwa gan gbà tí wọn ò ṣe lójú wa, báwo la ṣe mọ̀rú èèyàn mélòó tí wọ́n pa lẹ́yìn tó pa dí lẹ́yìn tí Queen kú? Ṣèbí ẹni tó bá gọ̀ òun ló ń gbégun. Ẹni tó ń gbọ́ ló ń gbowó orí ẹ̀. Wọ́n ti mú ẹ̀yìn, wọ́n ti sọ yín sábẹ́ aṣọ. Àwọn wá ń ṣe ti yín, àwọn
wọ́n fi ń han ẹ̀yin ò sì lè ṣe ti yín nígbà tí wọ́n ti mú àwa ọmọ yín wọ́n ti kàn yín wá síra wa báyìí pé ká máa forí ara wa gbára wa ká máa sọ fún yín wípé àní nǹkan tẹ́ ń ṣe yẹn a máa padà pààrẹ̀ ni àní gbà fún yín ni kò ní ṣeé ṣe mọ́ nígbà tó rí tiwa ò pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì láwọn ọmọ yín kan tó jẹ́ pé orí wọn ò pé o orí tiwa ti pé ìyá mi Àṣàbí Ṣadọ́là ẹ̀ káàbọ̀ màmí Bísí Ọlọ́pẹ́jì lọ́fìmọ̀ orí wa ti pé ó pé kódà ó pé ju Alájọ Ṣómólú lọ ìǹtẹ́ ẹ bá fẹ́ ṣe létò ìfọ̀bàjẹ́ òun ni kẹ́ ẹ ṣe ojú kankan ò la ojú ti bàjẹ́ ojú ti fọ́ ojú dí ni o ojú dí ojú fọ́ màmí Fábùmí ẹ̀ káàbọ̀ mà ẹ jọ̀ọ́ YouTube page mi nìyẹn mi ò mọ reason tẹ́ ẹ lè wọlé as admin but màá lọ check ẹ̀ lálẹ́ YouTube page mi ni mo lẹ̀ mọ́lẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi máa lọ sórí ẹ̀ kẹ́ bá mi follow page yẹn ojú tiwa ti là ní ìsìn ojú àwọn kan wà tójú wọn sì fọ́ bàbá mi Sàká ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa nílùú Ọ̀yọ́ ẹ̀yin bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ ẹ má bayé jẹ́ o ẹ má bayé jẹ́ kẹ́ ẹ tó lọ ẹ bá wa tún ṣe àwa ò ṣe ojú ti là mọ́ nítorí wípé ojú ti wá ṣe là ní ojú wa fọ́ tẹ́lẹ̀ ni ò já rí ìran ṣùgbọ́n ojú wa ti wá là báyìí ẹ ṣeun èmi nìyẹn o bàbá mi Kẹ́hìndé ìyá ẹlẹ́bọ ni mí ọmọ èṣù ni mí òun náà la ṣe ń sọ fún yín pé ẹ bá wa bẹ Olódùmarè kẹ́ ẹ bá wa bẹ ọbalú ayé ẹ bá wa bẹ gbogbo àwọn aláṣekù ẹ̀yin bàbá wa ní ìlú Ọ̀yọ́ àti ìlú Ògbómọ̀ṣọ́ kí wọ́n dúró tì yín kẹ́ ẹ lè jagun yìí lájàyè ẹ má káwọ́ gbénú o àlágbára ìjọba ló lágbára ìjọba tí ẹni tí ọwọ́ ìjọba bá gbá mú ìjọba ò ní agbára gankan èèyàn ló ń jẹ́ amúnimóògùn kì í ṣèjọba o tí ẹ̀rù bá kan òkè tó bá kan ilẹ̀ ó yẹ kó níbi tẹ́ ẹ máa gbé sí o agbára ò tán lọ́wọ́ yín agbára ń bẹ lọ́wọ́ yín o trust ara yín ní ìgbàgbọ́ nínú ara yín ni ẹ ti mọ àwọn kan nínú ara yín tó yẹ pé olójúkòkòrò ni wọ́n ò lè arebipa òun ni wọ́n ṣe wá rí àwọn tó jẹ́ arebipa yẹn gbé wọn tì sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀yin tọ́rọ̀ ara yín jọ yé ẹ wò ó àmọ̀ràn ni ìyí tó mọ̀ wípé inú yín mọ́ ẹ lọ sí ọ̀dọ̀ babaláwo tó gbọ́wọ́ tó gbẹ́sẹ̀ tó mọ ojú ifá tó tún mọ ẹ̀yìn ifá ẹni kó bá yín yẹ gbogbo àwọn yòókù wò fínífíní kó sọ ìtẹ́ ẹ lè bá sọ̀rọ̀ tẹ́ ẹ lè jọ ṣe kó yẹ̀ wò fínífíní látòkèdè sálẹ̀ ni irú wọn yẹn ni kẹ́ péjọpọ̀ kẹ́ ẹ jọjà ogun yìí ẹ gbúdọ̀ bógun lọ ẹ gbúdọ̀ ṣe mẹ́lẹ́ kò gbúdọ̀ rẹ̀ yín kò dẹ̀ gbúdọ̀ sún yín ẹ sì gbúdọ̀ ṣàṣeyọrí torí àwa ọmọ yín nǹkan tá a fẹ́ la sọ fún yín yẹn a fẹ́ ẹlẹ́sìn àjòjì lórí ipò àwọn bàbá wa mọ́ a fẹ́ amọ̀pọ̀ ń bá yín fà á mọ̀ pàápàá jùlọ àwọn olóṣùká kò sí nǹkan táwọn yẹn ò ní fẹ́ gbẹ́nu sí kò dẹ̀ síbi tí olóṣùká dé rí tíbẹ̀ tún tòrò mọ́ láyé wọ́n máa ń deyín mọ́ nǹkan ni wàǹṣà lẹ́yìn wọ́n máa ń deyín mọ́ nǹkan ni ìgbà tẹ́ ẹ bá ti lè gbà kí olóṣùká jókòó sí orí ipò wa àti tún gbà lọ́wọ́ wọn ó dọwọ́ Olódùmarè toró lórí burúkú akóṣìbérò lọ́pọ̀lọpọ̀ wọn kì í ṣe gbogbo wọn mo ti ní mi ní bínú lálẹ́ yìí ṣùgbọ́n tá a bá ń fi ẹ̀lẹ̀kẹ́ ìbòsí mi nílò ariwo kò nílò pé ká fi ẹ̀lẹ̀kẹ́ tá a bá ń fi ẹ̀lẹ̀kẹ́ bòsí mi bí ìgbà tá a fẹ́ kó bára wa ni kì í ṣe pé bí ìgbà à ń kó bára wa ni tẹ́ ẹ bá fi olóṣùká sí orí oyè ó ti tán torí ibi tí wọ́n bá dé
wọ́n máa ń fi òṣùká wọn wé pa ni tí kò ní bọ́. Ẹ fẹ́ fi àwọn àrọ́mọdọ́mọ sínú ogun ìlà ìlò, ogun olóṣùká. Ogun olóṣùká làwọn aráàlú Ìlọrin ṣì wà nídìí ẹ̀ tí wọn ò tí ì bọ́ ń bẹ̀. Ìlú Ìlọrin ti dìlú Emirates. Ẹ fẹ́ kí ìlú Ọ̀yọ́ náà dìlú Emirates. Ẹ fẹ́ kí ìlú Òṣogbo di Ògbómọ̀ṣọ́ kó dìlú Emirates mọ́ wa lọ́wọ́. Ẹ sì wà láyé, ẹ wà láàyè, ẹ kú. Ta ni ń kú dírú ẹ̀ bí ò bá ń ṣẹ̀yìn? Pé kẹ́ ẹ kú. Ṣùgbọ́n gbogbo nǹkan tí ó bá wà ní agbára yín, gbogbo ẹ̀ lẹ mọ̀. Ẹ mọ̀. Tẹ́ ẹ bá fẹ́ ṣe nìkan ló kù. Ẹ mọ̀. Oní Kristẹni, àwọn yẹn wàhálà wọn ò kì í pọ̀ lọ títí. Wọn kì í báyàn jàǹpátá títí. Ṣùgbọ́n olóṣùká, tẹ́ ẹ bá ń gbọ́ olóṣùká, tẹ́ ẹ bá ń gbọ́ olóṣùká, ìjàmbá ló ń jẹ́ bẹ́ẹ̀. Àpadà sórí burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ibi tí wọ́n bá wọ̀ wọ́n máa ń jẹ bẹ̀rùn ni. Ibi tí wọ́n bá wọ̀ wọ́n máa ń padà gbàgbé àwọn tó ní ibẹ̀ gangan. Òótọ́ ọ̀rọ̀ délẹ̀ ká máa bá yín sọ. Ibi tí olóṣùká bá wọ̀, àwọn tó ní ibẹ̀ gangan ò ní rọ́nà gbégbà mọ́, wọn ò ní rí bá ti ṣe. Wọ́n máa eliminate irú wọn ni. Òun la ṣe ń sọ fún yín. Ìpè ìjà tẹ́ ń jà ìyàwó náà rí pé ń jà. Àjàyèdẹ́lẹ́ máa jà torí àwa náà máa dúró tì yín. In fact, èmi náà mọ̀ pé mo kì í sọ̀rọ̀ kí n má mú ṣẹ. Mo ṣe ń sọ yìí gan, Olódùmarè á bá mi ṣe. Ẹ jọ̀ọ́, ẹ ṣe bí wọ́n ṣe ń ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí o. A ṣeré o, a sì ṣàwàdà. A fẹ́ wọ́n ní tí èèyàn ò ní gbà lólówó àti tálíkà ló ti máa kọ́. A lágbára. Ṣùgbọ́n ẹ̀yin tí agbára wà lọ́wọ́ yín, ẹ má bàyé wa jẹ́ o. Ẹ má bàyé wa jẹ́. Eléyìí tí a sì ń sọ̀rọ̀ yìí, eléyìí tá a sì ń sọ̀rọ̀ yìí, tá a sì ń sọ̀rọ̀ fún yín yìí, ẹ̀yin bàbá wa, ẹ gbọ́ sétí. Torí kẹ́ ẹ lè gbọ́ ló ṣe máa ṣàǹfààní fí àwa àti yín. Kó ṣàǹfààní fún àwa àti yín. Ẹnikẹ́ni tí Ifá bá mú, ẹ jẹ́ kó búra burúkú níwájú àwọn aláṣepù. Ìjọkíjọ tó bá ti ń rò nínú ọkàn ẹ̀ láti gbàbọ̀dè kó kú bájá ṣe ń kú tòun tó gbòòrò inú ẹ̀. Eléyìí ò ń sọ̀rọ̀ wípé kíní o. Eléyìí ò ń sọ̀rọ̀ àfisábẹ́ ahọ́n sọ. Ẹ máa mú wọn, wọ́n wọ pèbí ìgbà tó yá kinní kan wá ṣe ẹlẹ́dẹ̀ ní pàkọ́. Kinní kankan ò gbọ́dọ̀ ṣe ẹlẹ́dẹ̀ ní pàkọ́. Kò gbọ́dọ̀ ṣe ẹlẹ́dẹ̀ ní ìpàkọ́ torí wípé nínú ìtàn ìtẹ̀jẹ́ kó yé wa wípé ìlú Ògbómọ̀ṣọ́ àti ìlú Ọ̀yọ́ láti ní àwọn jagunjagun, àwọn jagunjagun tí wọ́n fi ẹ̀mí wọn dí ikú fún ilẹ̀ wa. Ìtàn ló kọ́ wa bẹ́ẹ̀. Ìtàn tó ti wá kọ́ wa bẹ́ẹ̀ yẹn, òun náà làwa náà fi ń sọ fún yín wípé bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀kọ́ wa láti kékeré a padà gbọ́n nínú ìtàn káàkiri náà ni. Òun làwa náà fi wá ń sọ fún yín wípé lákòókò yìí àwa ọmọ yín á sùn. Ẹ má rò wípé ẹ̀sìn àjòjì ti gbérú wa lọ, kò gbé wa lọ. Nítorí àwọn alálẹ̀ tí wọn ò sùn, àwọn náà ni wọ́n jí nínú àwa yìí táwa ń sọ̀rọ̀ yìí. Ìlú Ògbómọ̀ṣọ́, a rántí bí wọ́n ṣe ń sọ nínú ìtàn fún wa báwọn bàbá ńlá wa ṣe lo gbogbo ohun tí wọ́n wà nínú agbára wọn kí Fúlàní má bàa kó wa lẹ́rú láti bẹ̀. Kí ìlú Ògbómọ̀ṣọ́ má bàa di ohun ìtàn. Gbogbo ìgbà tí Fúlàní tó ń gbìyànjú láti wọlé, a padà bá nínú ìtàn. Mi kàn fẹ́ tún máa yànnàná ẹ̀ ni. A padà bá nínú ìtàn
tìlú Ọ̀yọ́ náà a padà bá nínú ìtàn. Ẹ ti gbàgbé ẹ̀yin ìdílé Adéyẹmí wípé ó ti yẹ kí adé kó ṣí lọ ní ìdílé Adéyẹmí tipẹ́tipẹ́ ní ìgbà ìwáṣẹ̀ tí ọ̀rọ̀ ń pọ̀tọ̀ níyù nítorí kádé má bàa ṣí lọ níbẹ̀ ó sọra ẹ̀ di ọkùnrin nítorí tiyín. Ẹ̀yin ìdílé Adéyẹmí mo rí gbà tẹ́ ṣe interview o, mo rí wípé ọlọ́pọlọ pípé ni ẹ̀yin ọmọ bàbá wa tó gbéṣẹ̀ lánàá. Bàbá wa bó ṣe ẹ̀ jẹ́ pé àmì àti wọn ajá tán fi kú ni, ṣùgbọ́n nígbà tí mo gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yin ọmọ wọn, in fact mo wá fall in love pẹ̀lú yín. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rántí ìtàn àwọn tó fi ẹ̀mí dí ikú kó fi lè jẹ́ pé ìdílé yín nìkan ló ń jọba lẹ́nu. Tí wọ́n bá fi lè fi wrong person nídìílé yín sí, ó ti tán nìyẹn. Ẹ̀yin náà mọra yín nínú ìdílé yín o. Ẹ mọ alájẹbánu, alájẹmọbírà, ẹ mọ kàsíìmù láàrin yín o. Pé bàbá yín gba Islam kò mìíní pé kán gba àlámọ̀rí yín mọ́. Ẹ ṣí ojú yín lẹ̀ o, ẹ má fi ti yín kó bá wa ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Ìlọrin ló kó Ìlọrin mèsújàmbá ló kó rẹ́dẹ̀rẹ́dẹ́ rẹwà lára o, tó fi wá di wípé ọlọ́ṣun ò lè bọ̀ṣun, olórìṣà ò lè bọ̀rìṣà ní ìlú Ìlọrin. A lè claim ẹ̀, wọ́n sọ létí wa, a dẹ̀ ń gbọ́, kò dẹ̀ dìjà, kò dógún, kò dásọ̀ wípé àwọn kan nílùú Ìlọrin ilẹ̀ Emirates ni. Àfi tí ara wa gbọ́, wọ́n sọ lójú wa báyìí kòrókòró, kò sí ní tá a fẹ́ ṣe sí. Nítorí wípé bẹ́yìn náà ṣe fẹ́ máa ṣe yìí làwọn kan ṣe ló fi di báyìí léni, ló fi di insult, ló fi di èébú wa léni tó fi di nǹkan ìtìjú táwa ọmọ yín wá ń forí jánu táwọn wò wípé báwo ló ṣe máa sọ wípé kinní kan ilẹ̀ ibì kan ilẹ̀ Emirates, ìgbà wo nìyẹn ṣẹlẹ̀? Ìgbà wo ló di ilẹ̀ Emirates mọ́ wa lọ́wọ́? Ṣebí gbogbo bó ṣe ń ṣe yìí náà tá a padà wá bá. Ẹ̀yin bàbá wa, bọ́mọdé bá gbọ́gbọ́ kúkú nígbà ẹ̀rùn àbí nígbà òjò dẹ̀ ni, ìyá àgbọ̀ngbọ̀n kúkú sísìn nígbà ẹ̀rùn. Àwọn tó ń bá yín fà yìí, ẹ jẹ́ kí àwọn ẹrú mọlẹ̀kún wọn dìde nínú yín, kẹ́ ẹ tètè mọ ọ̀nà àbáyọ láti ṣe, torí mo mọ̀ wípé ogun burúkú lẹ̀ ń jà lábẹ́lẹ̀, àwa ọmọ yín mọ̀. Ẹ má ṣe ìmẹ́lẹ́, ẹ má ṣe iyèméjì, ẹ má pa ohùn dà, ẹ má jẹ́ kí wọ́n pa òwe fún yín wípé ọ̀nà oko gan wọ́n ń padà ká máa ń bèlè tà sí ọ̀rọ̀ ẹnu. Ẹ má padà, ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí wípé lọ́wọ́lọ́wọ́ yìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ yín gan ti bọ àwọn irúnmọlẹ̀, àwọn gan ti dúró kanra ti bínú. Wọ́n á sojú àrọmọdọ́mọ ẹlòmíì nínú yín délẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi ti rí evidence to prove nínú ìjàngbara yìí. Ẹni tó bá rò wípé òun lè ṣe mọ̀nàmọ́ná pẹ̀lú ìran wa lọ́wọ́lọ́wọ́ yìí, wọ́n á sojú àwọn àrọmọdọ́mọ ẹ̀ báyìí, wọ́n á sọ délẹ̀, wọ́n á gbàgbé ẹbí yẹn wípé wáyé rí ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Nítorí wípé kí ni, gbogbo àwọn ẹrúmọlẹ̀ tẹ́rù pé wọ́n sùn yẹn, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti lọ jí wọn, a ti fi ẹkún wa, a ti fi jí wọn, a ti fi igbe wa, a ti fi jí wọn, a ti fi ariwo wa, a ti fi jí wọn. In fact, àwọn gan wọn ò sùn, wọn ò sì tó ń gbé ní ìṣẹ́jú kan mọ́. Nítorí ẹ̀ nígbà táwọn kan sọ wípé wọn ò rúbọ, wọn dá fáwọn ò rúbọ, wọn ṣe ètùtù. Àwa gan ti rú ẹbọ, a ti ṣe ètùtù tó pọ̀, tó lódùmarè sì máa ràn wá lọ́wọ́. Bó tilẹ̀ nǹkan bá wa jà financially tó, a máa ṣe lọ, olódùmarè a máa ràn wá lọ́wọ́ ṣe. Nítorí pé a mọ̀ wípé bó pẹ́ títí akólolo wa á pe bàbá. A mọ̀ wípé tá a bá ń lu orin yẹn lójú kan kó ibẹ̀ yẹn náà là ń lù,
kúrò ńbẹ̀ mo mọ̀ wípé a máa fà nǹkan kan yọ ńbẹ̀, nǹkan rédè la máa fà yọ ńbẹ̀. So kẹ́ má rò wípé àwa ọmọ yìí a mọ̀ nǹkan kan, a rí nǹkan kan, a ṣe nǹkan kan, a kàn ń sọ̀rọ̀ ni, a kàn ń ṣe kíní kan, a sọ̀rọ̀. Àwa gan ń jà, àwa gan kì í ṣe ọ̀lẹ. Òun náà la ṣe ń sọ fún ẹ̀yin bàbá wa pé kẹ́yin náà má ṣe ìmẹ́lẹ́. Ẹ jọ̀ọ́, a rí yín fín, a sì sọ̀rọ̀ sí yín. Torí gbà yẹn lẹ máa sọ pé wọ̀nyí lè bú àgbà. N tá à ń sọ fún yín ni wípé ẹ má fi èní ti yín ba ọ̀la tiwa jẹ́. Ṣebí àná ti Àfọ̀njá ló fi bà tè ní àwọn ìlú Ìlọrin jẹ́ yìí. Ló fi wá di wípé Ìlọrin Àfọ̀njá ó di Ìlọrin Gèrè Álímì. Ṣé ẹ fẹ́ kí Ọ̀yọ́ lé Ọ̀yọ́ wa kó tún di Ọ̀yọ́ ti Emirate? Àbẹ́ fẹ́ kí Ogbomoso kó di ti Emirate? Ìlú Ìwó nísìn àmọ́ bí wọ́n ṣe ń ṣe ilé ayé wọn ní ìlú Ìwó. Ìgbà tó jẹ́ wípé ní ìlú Ìwó náà Olúwo tá à ń sọ yìí ẹ̀yin bàbá wa náà lẹ̀ ń wá nǹkan ṣe fún. Má lọ. Okay then. So ní ìlú Ìwó ẹ̀yin náà lẹ̀ ń wá nǹkan ṣe fún Olúwo kí nǹkan kan má bàa ṣe. Ẹ̀yin lẹ̀ ń pẹ̀rọ ẹ̀ fún ẹ̀yin bàbá wa yìí náà. Ṣebí ẹnujọ́ mẹ́ta yìí ni mo rí ẹ̀yin bàbá wa kan tẹ́ jẹ́ babaláwo tẹ́ dùbúlẹ̀ níwájú ẹ̀. Afẹ́fẹ́ wá fẹ́ àwárí fùrọ̀ díẹ̀. Gbogbo ọ̀rọ̀ àlùfàǹṣá tí Olúwo ń sọ sí ìṣẹ̀ṣe wa. Gbogbo ọ̀rọ̀ àlùfàǹṣá. Sípadò ẹ ṣeun bàbá mi Akínfẹ́ńwá. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun mo dúpẹ́. Ẹni bí ọmọdé bá gbọ́ngbọ́n kúkú nígbà ẹ̀rùn ìyá rẹ̀ á gbọ́ngbọ́n sípadò nígbà ẹ̀rùn. Ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ tí ẹ ṣe àtúnṣe ọ̀rọ̀ yẹn. So àwọn babaláwo wá dùbúlẹ̀ níwájú Olúwo tó ń fi ojoojúmọ́ ti ẹnu àbùkù bá ìṣẹ̀ṣe ẹ̀ tí mo pa àwọn babaláwo tó ń ṣe orí burúkú lọ́dọ̀ ẹ̀. Mo ti ní mi ò fẹ́ sọ̀rọ̀ burúkú lálẹ́ yìí. Mo ti ní mi ò fẹ́ insult. Ẹ rí pé àwọn babaláwo tó ń pẹ̀rọ̀ fún nìyẹn nígbà tó bá ti sọ ọ̀rọ̀ burúkú jáde ní ìgboro ẹnu. Ẹ rojú ayé. Ẹ rí pé àwọn tí wọ́n ń dúró tì í ẹ tún ń ṣe ìwúre fún ẹni tó ń fi insult àti ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfàǹṣá sí yín ní gbogbo ayélujára tẹ̀dẹ̀ ń rí. Ẹ̀yin ni àjàlá tànà ẹ̀yin náà ni. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kán dojú gbogbo ẹ̀dẹ́. Ẹ̀yin náà lẹ̀ ń gbà wọ́n lẹ̀. Ṣùgbọ́n ní ọjọ́ tí Olódùmarè bá máa dé, níjọ́ tí àwọn ẹgbàárúmọlẹ̀ bá máa dé, gbogbo yín tọmọtọmọ ló máa gbá yín lọ lọ́lá àwọn ẹgbàárúmọlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ̀rọ ẹ̀fún lẹ máa fẹ̀mí yín di tọmọtọmọ. Tóun náà máa fi gbogbo nǹkan tó ní láyé ẹ̀ àti àlámọ̀rí ẹ̀ ló máa fi di. Àdàbí tó bá yẹn pé bó ṣe yẹ kẹ́ ẹ ṣe òun lè ṣe yẹn. Àdàbí tó bá yẹn pé táwọn tó ní ìlú ṣe fi lọ́lẹ̀ òun lè ṣe ń ṣe yẹn. Torí ìkànnì ẹ̀yin máa ṣe tí yín ẹ̀ bá ti yín lọ. Ẹ wá fi àwọn àrọ́mọdọ́mọ sílẹ̀ báwọn kan ṣe fi wálẹ̀ tá à ń kígbe tí wọ́n ti sọ wá dọmọ burúkú lọ́sàn-án gan. Torí tó bá ṣe ẹ̀tọ́ irú wa yóò ní bọ́ síta máa sọ̀rọ̀ àlùfàǹṣá lẹ́nu tí wọn bá hùwà àlùfàǹṣá. Ẹ̀yin bàbá wa ẹ ṣe kó dà o. Ẹ̀yin bàbá wa ẹ jàjà yìí o ní àjàyè o. Ẹ má jẹ́ kí ó kẹ́bẹ̀ mọ́ yín lọ́wọ́ nítorí gbogbo wa là ń rí. Àsùn à ń wò à ń dúró tìkanra lórí ọ̀rọ̀ báwọn olóṣùkà náà ṣe ń dọdẹ yín
tí wọ́n ń dọdẹ yín, tí wọ́n ń fi gbogbo toró ń ká wọn lára pé ẹ gbàbọ̀dè, toró yẹ kẹ́ ẹ ti gbàbọ̀dè tipẹ́tipẹ́, ó yẹ kẹ́ ẹ ti gba owó, kẹ́ ẹ ti gba ipò, kẹ́ ẹ ti jẹ àlámọ̀rí yín mú oúnjẹ, kò padà rí bẹ́ẹ̀. Òun ló ṣe ń ta wọ́n lára tí wọ́n ń bọ́ síta tí wọ́n ń bu yín, bó ṣe ń pè yín lẹ́nu ibú ni wọ́n ń pè yín pé ọbẹ̀ ifá ti sá lọ, ifá ti sùn, ni wọ́n ń sọ oríṣiríṣi. Bọ́dẹ̀ ṣe ń sọ ẹ ṣáà ń rí pàwọ́ ọmọ yín náà à ń dá padà, àwa ń mèsì ọ̀rọ̀ dáadáa, à ń bá yín fún wọn, bàdẹ̀ ṣe ń fún wọn náà la ṣe ń fún yín ní tiyín pé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ má kó orí burúkú bá wa, ẹ jọ̀ọ́. Torí Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ is a very significant place. They are very significant places ní ilẹ̀ káàárọ̀ òjìrì. A fẹ́ kó di ti Emirates. Ẹ jọ̀ọ́ o, a fẹ́ kó di ti Emirates o. Ẹ jọ̀ọ́ o, abẹ̀ yín, wọ́n ní ẹ̀bẹ̀ là ń bẹ níre, ẹ̀bẹ̀ náà sì là ń bò ṣìkà. Kóhun rere má bàa bàjẹ́ ni. Ẹ jọ̀ọ́ ní ìlú Ọ̀yọ́ àti t'Ògbómọ̀ṣọ́, ẹ má jẹ́ kó di ti Emirates o. Títí àwọn Ìlọrin àmọ́ bá ṣe máa gbé yẹn gbà. Fíìmù yẹn ti débì kan. Fíìmù eléyìí iṣẹ́ ìbẹ̀rẹ̀ ni, ẹ bá wa ẹ wò, actor ló máa ń win ni o, bóòsì ò kí ń win ni, ẹ̀yin bàbá wa actor ní kẹ́ ṣe, ẹ má ṣe bóòsì o. Ẹ má gba àwọn olóṣùká láyè o. Ijó tó bá ká ni lára là ń dìkúùkù jó o. Ẹ jẹ́ kó ká yín lára o. Ẹ dìkúùkù jó ijó yìí o. Àṣàkọ o, à ń bẹ̀bẹ̀ ni o. Ẹ ṣáà rí wípé mi ò ṣépè látàárọ̀, mi ìdèbé èébú. Mo ti bẹ àwọn igbarúmọlẹ̀ kí n má bú èébú lórí ètò lénìí, kí n sì má ṣépè. Eléyìí tí mo ṣẹ́ mú níwọ̀n tó mọ níwọ̀n yìí, k'Olódùmarè bá mi fi àṣẹ sí ni. Torí a lè ṣogun. A lè ṣogun. A lè ṣogun o. A lè ṣogun rárá. Ní ìlú Ìlọrin gan, ẹ ti ń gbọ́ káwọn ọmọ yín kọ̀ọ̀kan sọ wípé kọ́mọ burúkú máa bẹ́ kejì ẹ̀ lọ, tó bá jẹ́ pé ìlú Ìlọrin ló máa fa Yorùbá sẹ́yìn. Torí àwọn aráàlú Ìlọrin tí wọ́n jẹ́ indigenous ọmọ Ìlọrin gan, àwọn gan ti gbà lámọ̀rí wọn mẹ́sìn. Ọmọ ìyá wọn ni Fúlàní. Kọ́mọ burúkú kó máa bá kejì ẹ̀ lọ, òun lọ́pọ̀lọpọ̀ wá ń sọ. Àwọn kan ló sì ń sọ pé lóò àṣìlá àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan nínú wọn tó yẹ pórí wọn pé tẹ́sìn ò bá yé wọn jẹ́ o. Ẹ sì má tún lọ gbólóṣùká episode wa o. Gbogbo ayé ló ń gbọ́ tí mò ń kígbe ní ìsìn. Torí tí wọ́n bá gbé olóṣùká dé, ẹ rí ni ibi tó lóṣùká bá wọ, ẹ rí wípé wàhálà jàǹbá ló ń jẹ́ bẹ́ẹ̀ ni. Àṣẹ ìyá mi Bísí Ọlọ́pẹ́jẹ. Ẹ jọ̀ọ́, tá bá tún sọ kó le náà, a tún sọ ní lólóhùn rẹ̀lẹ̀. Àmọ̀pẹ́ ń jagun, ṣùgbọ́n ẹ jọ̀ọ́, ẹ wí ní ogun yẹn. Ẹ wò àkèré ní tó kàkà kó má dùn bẹ̀ tápá ti tán òun ló máa lọ sí. Ẹ má lójú oorun. Ẹ má sùn, ẹ má tòǹgbé. Ẹ má sùn, ẹ má tòǹgbé, ẹ má sùn, ẹ má wo. Olóṣùká ò gbúdọ̀ ráyè, ẹrúkẹ́rú abilala lẹ́nu. Wọ́n ti ní wípé bẹ́ẹ̀ bá mẹ́rú jọba, ènìyàn ò ní kù kan, àti ìran yín, ìran ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Afọbajẹ yẹn, àtàwọn ọmọ ìlú, pẹ̀lú àwọn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́lẹ̀ ìfọ̀n tẹ́lẹ̀ ìkànnà nílùú Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá ti mú ẹrú, ẹni tí Olóṣùká ti gbà pé ẹrú lòun, àwa sì rí a kì í ṣe ẹrú ọmọ ni wá. Bẹ́ẹ̀ bá ilé ti mú ẹrúkẹ́rú abilala lẹ́nu jọba, ènìyàn ò ní kù kan, gbogbo ìlú ló máa parun, gbogbo nǹkan ló máa yí padà. Wọ̀nbílíkì wọ̀nbíà ni wọ́n, olè ni wọ́n, olórí burúkú afọ́nfún gbému ni wọ́n, akóṣìbérò òun ni wọ́n.
wọ́n máa ń pani láyé dà ni. Ohun tó bá ti ń dùn báyìí kíkan ni wọ́n máa ń wá sí. Agídí inú wọn, omi àgé àlùwàlá tí wọ́n ní ká máa mu nígbà náà wípé òun ẹni tó bá ń bínú jù, ẹni tó bá ń ṣe gagídí jù, ẹni tó bá ń ṣe kinní kan, omi àgé àlùwàlá tó fi ṣàlùwàlá kú ó máa ń jẹ́ kọ́pọlọ ẹ̀ wálé níbo. Àbó òun gan ló máa tún yí wọn lọ́pọlọ sí. Ẹ rí bó ṣe ń ṣe bí ọmọ ẹranko ni pẹ̀lú omi àgé àlùwàlá tán ti mu látijọ́ ọjọ́ yìí. Ẹ rí bó ṣe ẹ rí pé ibikíbi tó wọ́n bá dé báyìí wàhálà àti ìdààmú àti òfò àti ìpayín kékeré ló máa ń débẹ̀. Ṣé wọ́n lè dìná yẹn ni? Ṣebí nǹkan tó ń sọ fún wa kékeré ni. Ní pé tí wọ́n bá ti mu omi àgé tí wọ́n fi ṣàlùwàlá kù, ipe ẹni wà ẹ̀ máa ní ìwà tútù bí àdàbà ni. Ìwà tútù bí àdàbà òun náà dà lára wọn. Ẹ rí bọ́n ṣe ń ṣe kiri ni. Ẹ rí pé wọ́n ti fi ṣépè fún wọn ibikíbi tí wọ́n bá dé. Wọ̀kìlù mọ̀ ni wọ́n, ọ̀bàyéjẹ́ òun ni wọ́n. Ẹ̀yin bàbá wa ẹ má sùn lé o. Mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ nínú yín ti gba mùsùlùmí, ẹ ti gba Islam, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ ti ìgbàlámọ̀ rí yín mọ́. Àfàì tí ìgbàlámọ̀ rí yín mọ́ la sì fi ń bá yín sọ yìí. Ẹ má gbé olóṣù káyà sí orí ipò wa. Kó má wá dé láwàní, kó má dé wa mọ́ láwàní, kó má dé ìlú Ọ̀yọ́ mọ́ láwàní, bó ṣe ti dé Ìlọrin mọ́ láwàní, kó má dé Ògbómọ̀ṣọ́ mọ́ láwàní, bó ṣe ti dé Ìlọrin mọ́ láwàní. Ṣó ti yé yín? Ṣó ti yé yín? Ṣó ti yé yín ẹ̀yin bàbá wa? Ẹ jẹ́ kó yé yín, ẹ jẹ́ kó wọnú akíyẹmí ara yín lọ. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi yìí kó ta yín jí. Tẹ́ ẹ bá ń sùn tẹ́lẹ̀ ẹ dìde, ẹ má sùn toró léwu. Ẹni tó bá mọ̀ yín kó tètè bá mi gbé fídíò yìí fún yín. Kẹ́yìn náà jókòó ní ọjọ́ tẹ́ ẹ bá ráyè. Kẹ́ jókòó báyìí. Kẹ́ni kan máa yín gbé ọtí àbí kí ló ti ń porúkọ ẹ̀. Kẹ́ jẹ́ kó máa wọnú brain yín. Kẹ́ wá ṣí nọ́mbà 6 yín sílẹ̀. Kó máa sinmi ẹ̀dọ̀ sínú bẹ̀. Ẹ wò ó, kẹ́ tuntun wò. Ẹ wò ó, kẹ́ tuntun wò. Olóṣùká ò ń ṣe ni ire o. Gbogbo nǹkan tí wọn bí ogun, bí wàhálà, bí ìdọ̀gbọ̀n, bí ìdààmú, bí ìpayín keke, bí kó nílùú má ráyè mọ́. Bí kọ́mọ bá padà dẹrú níbikíbi tí wọ́n bá wọ̀ ni. Bí kọ́mọ alákìísà kó wọ àkísà burúkú pa títí dọjọ́ kú ẹ̀ ni. Ọmọ aláṣọ gan kíyẹn gan bẹ́ kó máa rìn ìhòhò. Bẹ́ẹ̀ ni olóṣùká bẹ́ẹ̀ ni ti olóṣùká rí o. Ọmọ aláṣọ kó wà kísà. Ọmọ ẹlẹ́ran kó máa jẹ gúngún ní. Kó rí padà dirù. Òun ni olóṣùká máa ń wá kiri láyé ẹ̀ o. Òdodo ọ̀rọ̀ òní ní ká má bára wa sọ. Olóṣùká. Tẹ́ ẹ bá ti bẹ̀rù olóṣùká, ẹ bẹ̀rù ọjọ́ ọ̀la àrọ́mọdọ́mọ yín nìyẹn. Tẹ́ ẹ bá ti ṣètò olóṣùká mọ́ oúnjẹ, àwọn àrọ́mọdọ́mọ yín ò ní gbádùn. Ẹni tí ò bá ní jẹ́ ajẹun, a máa ń ṣe tí ẹ mọ́ oúnjẹ ni. Ẹ̀yin bàbá wa nílùú Ọ̀yọ́ àti nílùú Ògbómọ̀ṣọ́. Olóṣùká ó ju coronavirus lọ. Coronavirus ó ti wá, ó ti lọ o. Olóṣùká ò kí ń lọ bọ̀rọ̀. Wọ́n ì lọ bọ̀rọ̀. Wèrè ni wọ́n. Wèrè tí ò ṣe é gbá mú òun ni wọ́n. Tẹ́ ẹ bá ti lè fún wọn ní ààyè ẹyàn kan láti ṣe tó, wọ́n á ṣe tó wọn ò ní gbẹnu dákẹ́ mọ́. Wọn ò ní gbẹnu dákẹ́ mọ́ ẹ̀yin bàbá wa. Èèwọ̀ òun lolóṣùká lórí ipò ọba wa àti ipò àṣẹ ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Èèwọ̀ burúkú ẹran ọ̀hún òun ni wọ́n.
òun ni wọ́n o. Wèrè pàtàkì òun làwọn olóṣùká. Ẹ̀hàn náà òun ni wọ́n. Ẹ rántí bẹ́ẹ̀ sí ẹ gba mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ. Ẹ rántí pé ibikíbi tí Muhammed bá dé báyìí bí kò jẹ bẹ̀rùn ní. Kó jẹ bẹ̀rùn ní nǹkan kó di tiẹ̀ wọ̀n bílíkì wọ̀n bí àwọn ọmọ ṣáìdá o. Àwọn ń ṣe tí wọ́n lọ wọ́n lè kú di. Ẹ̀yin là ń sọ fún yín pé kẹ́ kú di in tó wà nílẹ̀ yìí tẹ́ máa sọ pé àwọn ọmọ yìí ń gbèrò kú sí wa. Àwọn rẹ́dì àti kú di. Ẹ̀yin lẹ́yìn ò mọ̀. Bó ṣe ń bá yín fà lórí social media yàwá mọ̀ pé wọ́n ti wọ́ọ̀dì yín jù bẹ́ẹ̀ lọ lábẹ́lẹ̀. A dẹ̀ mọ̀, a mọ̀ pé lórí burúkú ni wọ́n, a mọ̀ wọ́n dáadáa. Ẹ sán jà yín kó le. Ẹ sán ṣòkòtò yín kó le. Ẹ̀yin ìyá mi ti ìlú Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́. Ẹ sán ṣòkòtò yín kó le. Ẹ̀yin babaláwo ti ìlú Ọ̀yọ́ àti tògbómọ̀ṣọ́. Ẹ sán ṣòkòtò yín kó le pa. Ẹ má rorò ṣòkòtò ní kẹ́ wọ̀. Kẹ́ wá mú òkun ṣòkòtò yẹn kẹ́ wá lé kó kẹ́ wọ́ kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà tí wọ́n ní. Ẹ má fojú bọ̀ ọ̀rọ̀ wọ̀wọ̀ wọn. Ẹ má rẹ́rìn o tó lóṣùká bá ń bá yín wíjọ́ o. Ẹ gbọ́dọ̀ rẹ́rìn. Àsìkò ẹ̀rín kọ́ lẹ wà yìí. Ọ̀rọ̀ yín ò gbẹ̀rín. Kò gba eré pa o. Wọ́n máa ní ẹni tó bá wá kí ni kú ewu ọmọ kò ní gbé ni lọ́mọ lọ. Olóṣùká ni bí tó olóṣùká ni wọ́n ń sọ. Olóṣùká máa dé ó máa wá kí ẹ kú ewu ọmọ àti àwọn ọmọ tó ti bí ilẹ̀ tẹ́lẹ̀ àti ìtòṣẹ̀ gbé lọ́wọ́ tó rò pé òun rẹ́rìn yẹn ó máa gbé gbogbo ẹ̀ lọ ni. Kò mọ ṣáìdá. ń retí bí Muhammed ṣe máa wá fún òun ní àlùjọ náà. Iṣẹ́ Muhammed ló ń ṣe o. Kò mọ́ láìda o. Àlùjọ náà lòun lépa o. 72 virgins òun ní tiẹ̀. Obìnrin tí wọn ti jábàálẹ̀ ẹ̀ tó máa lọ dó lálùjọ náà òun ló wà lọ́pọlọ olóṣùká. Wọ́n sì ti fún wọn lómi sẹ̀mìsẹ́mì mu ayé wọn ti rún. Wọn ń ṣọmọ Ọ̀yọ́ mọ́ o. Wọn kì í ṣọmọ Ògbómọ̀ṣọ́ lásán lẹ̀ ń wò o. Ẹrú Muhammed lẹ̀ ń wò o. Ẹ gbọ́dọ̀ gba ẹrú Muhammed láyé o. Òun là ń ṣe ìwúre fún yín pé ẹni wáyọ̀ fún yín kò ní gbé yín lọ́mọ lọ láṣẹ Èdùmàrè. Ẹni tó bá wáyọ̀ fún ni kéèyàn gan má sùn níbi tó ti wáyọ̀ fún ni. Tójú tí ìyẹ́ báyìí làparò fi ń ṣọ́rí. Gbogbo ara ni kẹ́ ẹ fi ṣọ́. Olóṣùká tí wọ́n ń bọ́ síta tí wọ́n ń sọ̀rọ̀. Ẹ̀yin Afobaje tìlú Ọ̀yọ́ dà ẹ dìde ẹni bú ni yín. A ti rí mọ̀ pé ohun tó ń bá yín pò season film ní Third World War. A mọ̀ pé ìhun lẹ̀ ń bá yín jà lọ́wọ́. A mọ̀. Kò sí ìtawà ọmọ yín ò mọ̀ bẹ́ẹ̀. A mọ̀. Ṣé rí èyí tí àwọn brọ́dà wọn eléyìn góòrò lẹ́gbẹ̀ẹ́ títì tí wọ́n máa ń sọ pé àṣírí ààbò bàbí àǹlà kó bá dábà bàbí àǹlà Ọlọ́run má járí. Àwọn olóṣùká ló ń jẹ́ àkóbá àdábá. Àwọn gangan ló ń jẹ́ bẹ́ẹ̀. Alákòóbá tí kì í sálámọ̀ ni wọ́n. Tó bá ti fẹ́ kó báyàn wọ́n máa ń gbàgbé sàlámà lékùn ni. Wọ́n máa wá ranjú nígbà tí Muhammed náà ń rọjú lọ́jọ́ kìíní àná tó ń dófùrọ̀ Aisha tó fi ba yí ẹ̀jẹ̀. Toró lórí burúkú nìyẹn tó ti dé orí platform. Wọ̀kìlù mọ̀ gbogbo bíkíbi tí wọ́n bá ti dé báyìí wọn ò tún ní ọ̀wọ̀ fún anywhere. Gbogbo bíkíbi tí wọ́n bá ti dé bí gbogbo ẹ̀ ṣe máa di tí wọ́n ní wọn ò mọ̀ ṣáìdá ìwà Muhammed nìyẹn. Gbogbo bíkíbi tó bá ti dé báyìí wọ̀kìlù mọ̀ kó jagun kó ba gbogbo bẹ̀ jẹ́ kó sọ di tiẹ̀. Kó sọ di tiẹ̀. Turkey níjọ́ ohun àná Turkey ò kì í ṣe ìlú mùsùlùmí o ẹ̀yin bàbá wa ìlú kìrìsìtẹ́nì ni. Nígbà tí olóṣùká débẹ̀ ó rí wípé
ó wé ayé wọn mọ́ òṣùká, gbogbo àwọn náà di olóṣùká lọ́jọ́ tèmi, kò sẹ́ni máa bá wọn jà. Ní ìgbà tí olóṣùká dé ìlú Ìlọrin, ayé àwọn aráàlú Ìlọrin là á rí yìí o, ayé wọn ò ti torí ẹ̀ ní improvement o, wọn ò gbà wọn láyè ní ìṣẹ́jú kan láti mí, ká máa ní bóyá wọ́n máa bọ òrìṣà àbí ṣe ọdún òrìṣà ní ẹ̀ẹ̀kan tí yóò bá tí wàá fi wá gba ìlú Ìlọrin padà. Tó ń bá gba nǹkan báyìí, tó ń bá gba nǹkan lọ́wọ́ èèyàn olóṣùká, tẹ́ ẹ̀ bá bẹ̀rù olóṣùká, ìbẹ̀rù olóṣùká kò ṣe ìbẹ̀rù Ọlọ́run nípìnlẹ̀ ṣẹ́gun rárá o, Ọlọ́run gentle. Ìbẹ̀rù olóṣùká ẹrúkẹ́rú abilala lẹ́nu, òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Nítorí àrọmọdọ́mọ ẹni tí ò bá bẹ̀rù olóṣùká ó ti kú, ó ti di ẹrú, ó ti di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́, ó ti di àkùntàn jẹmọjẹmọ, ó ti di aláàmù tí ń jẹ lẹ́bà ògiri kò tí ì mọ̀ ni. Ẹni bá ń bá olóṣùká rẹ́rìn torí ìkà ni wọ́n máa padà yíjú padà sẹ́yìn ni. Wọ́n máa padà yíjú sí yín ni. Bó ṣe ń ṣe lórí social media yìí lọ́dún wọn, tó bá kó ẹ̀yin àti wọn, á mọ̀ wípé wọ́n á ti gbìyànjú àti pa ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin bàbá wa àti ìyá wa tẹ̀jẹ́ èèkàn nílùú Ọ̀yọ́ àti Ògbómọ̀ṣọ́ nítorí pé wọ́n fẹ́ gbólúṣùká ẹgbẹ́ wọn sí ni. Àmọ́ wọ́n á ti gbìyànjú lóríṣiríṣi, wọ́n á ti ẹ máa gbẹ́bọ ọ̀sán gangan àárọ̀ kùtùkùtù ìdájí kùtù háì, ẹ gbé kẹrúbọ kẹ ṣètùtù. Torí olóṣùká ń rúbọ, olóṣùká ń ṣètùtù, olóṣùká ò gbọ́kànlé Kùránì o. Òǹtú tí wọ́n hàn yẹn irọ́ ni wọ́n fi pa o, nǹkan àwọn baba ńlá wa ló fi ń tẹ́ǹdì. Olóṣùká dangerous, olóṣùká tún máa lu agbára tiẹ̀ láti fi báwọ̀ gangan jà. Olóṣùká ló ń jẹ́ bẹ́ẹ̀, gbogbo ẹ̀ ló máa mú mọ́ra, jíìnù, òrìṣà, Ògún, kí ló ti ń porúkọ ẹ̀, ohun. Olóṣùká ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó gbójúlé yẹn á tún mọ̀ jù ẹ lọ, á tún fi bá ẹ jà. Wọn ò mọ̀ ṣàìdá, wọn ò mọ̀ sí àìdá. Wọn ò mọ̀ ṣàìdá. Gbogbo àwọn tó bá ti gba òṣùká, that is the last ritual tó máa ń ṣe fún wọn. Wọ́n máa wé wọn lóṣùká lórí, tó bá ti wé wọn lóṣùká ẹran lọ nìyẹn. Ìwọ tó o bá bímọ tó rò pé mùsùlùmí ẹ o kò ń ṣe mùsùlùmí pákánleke o gbà lámọ̀rí ẹ mọ, ọjọ́ tí ọmọ ẹ tó bá ti wé òṣùká lé lórí kì í ṣe ọmọ ẹ mọ́. Ọmọ ọlọ́mọ ló ń wò, torí ìgbàkigbà tó bá sọ wípé nǹkan kan ṣe ẹ́ lórí ó lè pa ẹ́, nítorí pé ó ti rí ẹ bí ìgbà tó jẹ́ wípé o kì í ṣe òbí òun gangan Muhammed àti Allah òun lòbí òun. So tóun bá pa òbí ẹ̀ nítorí àlùjọ náà àti 72 virgins, ó máa padà wọ àlùjọ náà. Òun ni mentality nǹkan tó fi kọ́ ọmọ. Ìjọ́ tó bá ti wé ọmọ ẹ lóṣùká ó ti tán nìyẹn. That is the last ritual tí wọ́n máa ń undergo. Òṣùká yẹn wọ́n dẹ̀ tó bá ti lè wé wọn lóṣùká báyìí, ẹ̀yin bàbá wa àti gbé òṣùká yẹn lẹ̀ kò rọgbọ o. Pé àwọn ò dẹ̀ wé òṣùká mọ́, wọ́n ti wé ọpọlọ orí wọn mọ́, wọ́n ti wé àlámọ̀rí wọn mọ́ nìyẹn. Àwo lọ́nu kì í ṣe ọmọ tó bí yẹn ló dẹ̀ ń wò mọ́. Jihadist òun ló ń wò, jihadist conqueror òun ló ń wò yẹn. Tó bá jẹ́ ìwọ ló fẹ́ dá dúró tó sọ pé ìwọ ló fún inú ẹ̀ bí, ó lè pa ẹ́ dànù. Bó ṣe ń ṣe nìyẹn, wọn mọ̀ ṣàìdá. Ẹ̀yin bàbá wa, mi ò ní rí sọ jù báyìí lọ. Torí àìwíjàre kí tó ń tán lẹ́nu. Ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ àwọn bàbá wa nílùú Ọ̀yọ́ àtàwọn ìyá wa ní ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti fẹ́ jọba yìí, ẹ bá wa gbé fídíò yìí
kẹ́ bá wa gbé dọ́dọ̀ wọn. Fún ìdí èyí, orúkọ tèmi ò yí padà, orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá, ọmọ wọn ní ìlú Ìpẹ́rù. Ẹ má gbàgbé àti subscribe sórí YouTube page wa, Òṣàtọ́lá Abímbọ́lá náà ni. Wọ́n ti dé àwọn Fúlàní. Àbánikọ́ndá. Ikọ́ ò lè jòkúta. Ẹyẹ kọ́ máa ya wèrè síbẹ̀. Bẹ́ẹ̀ni kan ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú. Ẹ̀yin bàbá wa lọ́yọ̀ọ́. Ẹ̀yin ni bàbá. Kìnìún lọ bá ẹranko. Ọlọ́mọ ṣíkàtà lábá àgbàdo. Òyájá ó yẹ ẹran gbogbo kó dùbú ẹkùn. Mo kú ti ṣe tán màá wá jẹ ẹkùn. Lórí asán yóò polówó dẹ̀jẹ̀ bí. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin olóṣùkà ẹlẹ́sìn mọ́lé, ẹ̀yin dà, ẹ̀yin ẹrúkẹrú abirara lẹ́nu. Ẹni mi kùkùté ara ẹ̀ ló mì. Mo máa là yín báyìí ni àwa ọmọ káàárọ̀ òjì á máa là yín pa ni. Bọ́wọ́ mi bá lè tẹ̀ ọ́ o, ìlú mi bá lè tẹ̀ ọ́ o, kẹ́ran ìlà ìkà máa là ẹ́ o. Torí a ti mọ̀ pé ìkà ni yín la ṣe máa là yín nílà ìkà. Ẹ̀yin olóṣùkà Fúlàní tó wà níbí tẹ́ wá ń comment. A máa padà la ilé ayé yín lé yín lọ́wọ́ ni. A máa àlámọ̀rí yín yẹn a máa là á pa ni. Òjò tó tójú wa kún ni yín, ẹ lè gbé wa lọ ẹ̀yìn. They didn't expect it, Baba mi caliber. Kí ni ṣe? Ọmọ Òdùà o. Àwa máa ṣe mú ọ̀rọ̀ là ń bẹ Yorùbá ń ṣera wọn nítorí owó.
wọ́n gbẹ́bí fáláre wọ́n gbáre fẹ́lẹ́bí wọ́n polè kó wàjà wọ́n tún. Ìyá mi Olúwayẹmí tí Babátúndé ẹ pẹ́ délé mi. Ẹ káàbọ̀ màmí love you ma. Àwọn tí wọ́n ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ tún padà wá lẹ́ni à ń fọwọ́ ti sẹ́yìn o. Yóò Yorùbá yoyoyo bí iná alẹ́ rúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yóò Yorùbá ronú. Olóṣùká ó bá yín lójijì. Ẹ jẹ́ ara máa bá wa bá a sọ báyìí ó bá àdùtàn. Àwọn tí àìfẹ́ lọ́sùn ti dẹni àtijọ́ Yorùbá jókòó sílẹ̀ ẹ̀gẹ̀dẹ̀ wọn fọwọ́ lọ́wọ́ bí àgùntàn tí abọ́ rẹ̀ ń gbòòrò. Àwọn ẹrú àlà kò bọ́ síbù. Yorùbá ronú. Yóò Yorùbá ronú. Oríkì máyé burú títí kó bógún ọdún lẹ́yìn òkùnkùn bíríbírí ìmọ́lẹ̀ yàtọ̀ o ẹ jẹ́ ká kó Olódùmarè ká kọ́ balùwàyé. Ṣé ń gbọ́ lẹ́yìn òkùnkùn bírímù báyìí ìmọ́lẹ̀ àtàn ìmọ́lẹ̀ dé kò sáyè fẹ́ríkẹ́rú mọ́ abilala lẹ́nu. Káyé wa lè dùn ní ìgbẹ̀yìn lálàyò ilẹ̀ mọ́. Bàbá mi Ọlárewájú Abrahamu love you. Àṣẹ Ọmọ́tọ́lá Abíọ́dún love you. Bẹ́ẹ̀ ni o àwọn awáyé wá ṣe rí ilẹ̀ ìkàlẹ́nu mọ́. Àtẹ ìka olùkọ́ ilẹ̀ ọ̀gbàmùgbàmù ojú Olódùmarè ò máa ṣe. Ilẹ̀ dákun gbà wá o ilẹ̀ àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. Gbèrègèdè o. Àwọn olóṣùkà wọn lọ dalẹ̀ wa torí a gbà wọ́n láyè lórí ilẹ̀ wọn wá fẹ́ dalẹ̀ wa. Àwa ká sì máa rere jẹ́ o. Àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o. Àwa gbórí ilẹ̀ yìí pẹ́ o. Ó ṣọ́ọ̀kì yín bákan ẹ̀yin olóṣùká ó ṣọ́ọ̀kì yín bákan ẹ mọ̀ wípé àwa oníṣẹ̀ṣe a máa padà bọ́ síta. Ó ṣọ́ọ̀kì yín ó gbé yín ṣọ́kìn a gbé yín sáré láàrin oṣù kan sóṣù méjì. Ẹ̀yin ẹ̀mí yín ò bá ẹ̀mí kò bá rárá ẹ rí ni ẹ rò pé a máa dákẹ́ títí tẹ máa fi gba àyè tán. Ẹ̀mí yín ò bá ẹ kéré sí nọ́mbà wa ẹ kéré ẹwẹ́ ẹbí tí ẹ bì lò. Ẹ jẹ́ ká rọra máa wòra wa báyìí ṣó ti yé yín. Ẹ jẹ́ káwọn tó bá yín fà lọ́pọ̀ èmi mo ṣì step down for now mo sinmi. Ṣùgbọ́n ibikíbi tí bá ti ń ṣètò tí bá tún ti rí yín torí mi bá tún touch máa tún gbélé yín ṣó ti yé yín. Mo reserve àwọn comments tí mo fẹ́ jù lò yín torí ẹ̀ tí ì rí nothing. Àti ìṣeré ọwọ́ àti ìmọ̀wọ́ sápò ẹ má gbàgbé àti ìmẹ̀yẹ níbi tá máa mẹ́yẹ bọ̀ lápò. Orúkọ tèmi ò yípadà orúkọ mi ni Òṣàtọ́lá Abímbọ́lá ọmọ wọn nílùú Ìpẹ́rù. Ẹ gbàgbé bó ṣe lọ. Yorùbá àpé gidi gan. Gbogbo nǹkan la fi pé gbogbo nǹkan sì la fi jù yín lọ. Ó dìgbà. Love you.